and I'm very sure ngbà yẹn wọ́n ti late right but mo mọ̀ pé wọ́n à ní sùn ọkàn wọn ò ní sùn mọ́jú ngbà yẹn. inú wọn dùn, wọ́n dúpẹ́ lọ́wọ́ mi gan, so wọ́n á ṣáà máa kọ nóòtì fi ránṣẹ́ sí mi, kọ nóòtì. Ara dùn. Nóòtì kan bá ti ń dé mi tí ní kàtán nóòtì mi àtúntì dé. Mo náà ń kọ́ sí. À ń kọ́ sínú ìwé ni. Wọ́n fi rán ta ni. Wọ́n á fi rán ọmọ kan nínú ilé wọn. Wọ́n á fi rán sí yín. Ókè ọmọ inú ilé yín gan dáadáa. Ókè dáàdì máa kọ nóòtì wọ́n á fi rán ọmọ kan. To appreciate me. Kí ló wà nínú nóòtì yẹn just to appreciate you. Wọ́n wá fi love sí. Kódà mo fi àwọn lẹ́tà kan títí di ìgbà táwọn ọmọ mi dàgbà mo keep àwọn lẹ́tà kọ̀ọ̀kan tó mo like máa keep kan torí ọjọ́ iwájú àwọn ọmọ mi láti dàgbà tó jẹ́ first born second born wọ́n sì kà. Wọ́n náà go through lẹ́tà yìí. Go through lẹ́tà wọn ṣe dádì àwọn ló ń kọ àwọn lẹ́tà yìí mo ní dádì yìí so torí kò tí ì sáàyè fún gbà yẹn so èmi dẹ̀ wà ní school lọ́wọ́ tí n bá wálé tí n bá tún ti lọ kọ́mọ́tì rẹ ni tó ń travel bọ̀ ọ́ náà bẹ́ẹ̀ ni wọ́n tún ti kọ lẹ́tà wọn ní kò fún mi ní lẹ́tà ní ṣáá. Ẹ̀yin dẹ̀ wà school. Èmi dẹ̀ wà school. Ẹ̀yin dẹ̀ mọ̀ gba lẹ́tà. Èmi á dẹ̀ mọ̀ gba lẹ́tà ṣáá. Àwọn náà jẹ́ kí n mọ̀ pé èèyàn post lẹ́tà sí post office. Wọ́n á lọ sí post office sáà ni wọ́n máa wá fún mi lẹ́tà nílé. Tí wọ́n dẹ̀ ti rí máa ti mọ̀ inú mi náà ìfẹ́ wọn tí wọ́n wá sọ́kàn mi. Nígbà tí wọ́n persuade tán ṣáà ń so ó ti wá jẹ́ kí ìfẹ́ wọn wà lọ́kàn mi. Gbàtẹ́ rí lẹ́tà yẹn déédéé. Wọ́n rò pé ọkùnrin yóò dà pé yóò ṣe dáadáa. Yóò wà kẹrin. Ok bó ló ṣe wá bẹ̀rẹ̀ tẹ́ mú ọmọ ọmọ mi. So ìgbà tó ti wá pẹ́ tá a ti ṣe kò pẹ́ náà torí mo ti delay wọn. Àwọn ìṣọmọ kékeré. Wọ́n jù mí lọ. Wọ́n jù mí lọ. Mo ti wá delay wọn nígbà tí ó yẹ kí n ti dá wọn lóhùn tí ń dáhùn so kò pẹ́ tá a wá bẹ̀rẹ̀ courtship so náà wá tó ń sọ̀rọ̀ wedding mo ní gbà wo la tó ń ṣe ẹlẹ́tú tí ń sọ̀rọ̀ wedding àṣẹ èmi ò tí ì sọ fáwọn family mi wọn mọ̀ pé bóyá mo lọ́kọ o. Kó yẹ lọ́kọ o. So lọ́jọ́ náà ni kí n lọ sọ fún wọn náà ni. Ṣé dáàdì náà lọ sọ bẹ́ẹ̀? Wọ́n ní kí n lọ sọ fún wọn mo ní gbà dáàdì mi dẹ̀ ti late mọ́mì mi nínà kò kàn lọ bá wọn mi lọ́jọ́ kan ni mo wá ní mo ti lọ́kọ pé ẹni tí mò ń fẹ́ so ọjọ́ tí mo wá sọ fún mi pé lágbájá torí ìdí ni wípé ọ̀rẹ́ wọn nígbà tí èmi àti wọn ti wà kọ́ṣípù ọ̀rẹ́ wọn yẹn ló wá súnmọ́ mi lè rí mi àti wọn kájọ jókòó mo keep ara mi torí pé mo ti decide lọ́kàn mi wípé ẹni tí mo bá fẹ́ ó dẹ̀ di lẹ́yìn ìgbéyàwó ká tó jọ fọwọ́ kanra wa tọ́ so mo wá fún wọn ní gap àkínjọ jókòó lè mọ̀ gan pé èmi àti wọn fẹ́ra àkínjọ jókòó nǹkan tí mo kàn mọ́ ni kò ju lẹ́tà lọ bọ̀tẹ́mi àtọ̀rẹ́ wọn yẹn tí bá nìkan tí mo fẹ́ sọ ọ̀rẹ́ wọn yẹn ni màá bá sọ màá ní kó bá mi sọ fún wọn tí bá kèsì àwọn kankan tán ṣe bóyá bí ìmúra wọn tí ó bá tẹ́ mi lọ́rùn màá sọ fún ọ̀rẹ́ wọn pé kó bá mi sọ fún wọn pé tá a máa ti ń bọ̀ wá sí church àbí kíní kan máa múra dáadáa so èmi wọn ò kí ń jọ jókòó torí mo sá fún nǹkan tó bá lè mú ìpalà torí gbà yẹn ránṣẹ́ Ọlọ́run ni wọn mi ì dẹ̀ fẹ́ tó lè gbé wọn ṣubú tàbí tí ò ní jẹ́ ká ní testimony lórí ìgbéyàwó wa so ọ̀rẹ́ wọn yẹn lè máa rán sí wọn. ọ̀rẹ́ wọn yẹn ló máa ń wá sílé wa ó sì wà ó máa ń wá sílé wa dáadáa kódà èmi àti ẹjọ́ máa ń jókòó papọ̀ dáadáa ẹjọ́ máa ń lie down lórí bẹ́ẹ̀dì èmi àtọ̀rẹ́ wọn yẹn. nítorí pé ọ̀rẹ́ wọn yẹn fẹ́ mọnú yín níbo bẹ́ẹ̀ mi ṣe wò ó fẹ́ mọrú èèyàn tẹ́ ẹ jẹ́ tán. òun náà ó ń gbọ́ tí n bá sọ àwọn ọ̀rọ̀ kan màá tún máa bílẹ̀ àwọn ọ̀rẹ́ torí ọ̀rẹ́ wọn yẹn close 5 and 6 ni wọ́n. Intimate friend. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ láti kékeré mo dẹ̀ rí i pé wọ́n like ara wọn so àwọn ìbéèrè míì gan kò ní rí wọn tá a fi dáhùn so mi dẹ̀ ni a sọ fún wọn pé mo sọ báyìí so àwọn nǹkan tí mo fẹ́ correct nínú life mu ọ̀rẹ́ wọn yẹn mo máa ń sọ fún wọn pé mi fẹ́ nǹkan báyìí wọ́n á dẹ̀ change wọ́n á dẹ̀ kọ notice mi padà fún mi padà so kódà ìgbà tí mo sọ fún mọ́mì mi pé mo ti lọ́kọ àwọn làwọn ti mọ̀ wọ́n ní ebi fẹ́ mi ni kò tí ẹ kí n dá torí ọ̀rẹ́ wọn yẹn ni fẹ́ mi so òun dẹ̀ máa ń wá sọ́dọ̀ mi tí n bá fẹ́ jẹun tó bá bá mi fi tí mo ti ń jẹun àjọ máa jẹun ni so wọ́n àrò wọn ni àṣebí fẹ́ mi ní èmi ò fẹ́ mi o délé ni mò ń fẹ́ o wọ́n ní bíbò àníjẹ́bẹ̀ wọ́n ní ọ̀rẹ́ wọn ni mò ń fẹ́ gbọ́ ó yà wọ́n lẹ́nu pé ṣé Fẹ́mi ò sì ní bínú mo ní mi ìfẹ́ mi ẹbí fẹ́ mi àti ẹ̀ ò fẹ́ rà ọ̀rẹ́ ọkọ mo ní kàn sí pé wọ́n tètè gbàgbọ́ pé bóyá àbí mo fẹ́ dá wà lálẹ́ láàrin àwọn ọ̀rẹ́ méjì ọ̀sọ́ mo ní rárá pé ọ̀rẹ́ àwọn délé mo fẹ́
wọ́n dẹ̀ accept so tá a fi wá plan fún introduction wa. gbogbo bàtẹ́ fi ń plan yẹn ẹ lọ lé dáàdì. àmì kí n lọ bẹ̀ o. bọ̀tẹ́ bá fẹ́ lọ yẹn àtọ̀rẹ́ wọn lè jọ lọ. tí bá fẹ́ lọ tọ́rẹ́ wọn bá wà tó bá yẹ pé wọ́n ní àfẹ́ rí mi tó bá omi àtọ̀rẹ́ wọn ìlà wájọ máa lọ so tá a bá dẹ̀ jọ àjọ jókòó sọ̀rọ̀ ìgbà tí mo lè sọ pé mi àti wọn jọ jókòó ká tó ṣègbéyàwó ó ní ìgbà tí a fẹ́ tá a múra engagement ṣe máa ṣe àwọn kankan so èmi àti àbúrò mi kan wà òun gan ló best mi so àwọn alájọ máa ń lọ tí bá nídìí kan tí bá dẹ̀ bá wọn nínú yàrá wọn máa ṣe dúró sẹ́nu ọ̀nà lélẹ̀. ẹ ní wọlé. àmọ́ dúró sẹ́nu ọ̀nà máa ní. tí tẹnìkan tó tẹ̀lé yín. àmì ní wọlé. kí ló dé fi ní wọlé. ẹ̀ǹpẹ́ nìyẹn lè mọ̀ bá mi wọlé. òun á ti dúró so èmi tí mo dẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀. kí ọ̀rọ̀ mọ́ lọ di gbàgbó sí. so èmi tí mo fẹ́ bá wọn sọ̀rọ̀ màá kàn ẹ pẹ̀lẹ́ nǹkan báyìí a nílò ẹ níbi wedding wa nǹkan báyìí a nílò ẹ níbi wedding wa so wọn á dẹ̀ ní òkè àwọn mọ̀ bó ṣe máa dọ́dọ̀ wọn á ní ọ̀rẹ́ wọn á yọjú sí mi so mo fún wọn ní gap torí pé èmi náà mọ̀ pé irú ẹ̀ máa ń àtijọ́ gbàpá fẹ́fẹ́ ra wa so èèyàn lè máa. tó bá dẹ̀ tí wedding dẹ̀ ti sún mọ́ tó bá nọwọ́ sí ẹ̀ ní sọ pé ẹ̀ fẹ́ mọ́ bẹ́ẹ̀ni ká mọ̀ mọ̀ wò pé àwọn family kò ní bá ń dá sí nǹkan tí bá ń so mo fún wọn ní gap ṣùgbọ́n tá a dẹ̀ ṣe wedding tán èmi jẹ́ ẹ̀dá kan tí pé mo ti sọ fún yín pé mo pinnu pé mi ní ọkọ mi ni màá kọ́kọ́ mọ̀ láyé and that is bí mo ṣe rí nìyẹn tí tá a fi ṣe wedding so èmi ò mọ̀ pé àwọn gangan àwọn náà ò. mo lè ṣiṣẹ́ lẹ̀ ṣe níbẹ̀ yẹn àwọn kan comment síbẹ̀ pé ó ga o ó fẹ́ kẹ́ sọ̀rọ̀ yẹn kó yà wọ́n yẹn ẹ̀yin ọmọ bí wọ́n ṣe ẹ̀yin ò ní ìbálòpọ̀ láyé yín. mi ní àdẹjọ sọ̀rọ̀ bàbá gan fúnra wọn náà ò ní ìbálòpọ̀. àdẹwàjọ sọ̀rọ̀ kan rí ní courtship but èmi lèmi ní ìpinnu yẹn lọ́kàn mi so but ìgbà tá a wá fẹ́ra wa tá a Ìlọrin ni wọ́n so Ìlọrin yẹn la lọ so a dẹ̀ ní room and parlour wọ́n ní nínú ilé tí wọ́n kọ́ so ibẹ̀ la wà alẹ́ ọjọ́ kìíní. ìgbà tẹ̀ sí wedding tán alẹ́ ọjọ́ kìíní ẹ̀ fọ́kànra yín. alẹ́ ọjọ́ kejì. kò sí nǹkan kan ẹ dẹ̀ ti ṣe wedding. àti wedding so bàtà wà dá alẹ́ ọjọ́ kẹta. sẹ́yìn lẹ́ mọ̀ sọ pé kí dáàdì mọ̀ fọwọ́ kan yìí. rárá kálukú ṣáà ń sún èmi náà expect pé ẹ mọ̀ èyàn rò pé ọkùnrin ló yẹ kó kọ́kọ́ náwó nǹkan yẹn wọ́n ṣe bàtà wà dá alẹ́ ọjọ́ kẹta so àtúnpèrè tásà bọ̀ sórí bẹ́ẹ̀dì àti àtúnṣùn lálẹ́ iná nígbà. ẹ bàbá sí ní ìbálòpọ̀ tó yé yín. àwọn náà wá bí mi pé kí ni mo mọ̀ ń pa èmi ò mẹ́ni tì ẹ̀yìn ń kọ́ wọ́n láwọn mẹ́ni èmi kò gbàgbọ́ torí àwọn jẹ́ ọmọ ayé wọ́n kán tó gba Jésù wọ́n bí àmugbó àmúwọtí káàkiri ó wà nínú láìfù wọn nígbà yẹn kan tó di ọmọ Ọlọ́run kan tó wà di pásítọ̀ àwọn wá sàlẹ̀ fún mi pé kódà àwọn ò ṣe pé ẹnìkan làwọn fẹ́ rí pé àwọn ò dẹ̀ bá ní ìbálòpọ̀ rí péjọ́ táwọn ò bá ṣe é pé ibi táwọn ti ń wò pé òní tó wá sọ́dọ̀ àwọn pé ẹnìkan kan wọlé ni ẹni wá wọlé ni ò bá lọ mọ́ pé làwọn fi lè sọ pé àwọn ò fẹ́ attempt ló bọ̀ tí àwọn ò ṣáà rí nǹkan yẹn sí so làbá Hausa bẹ̀rẹ̀ sí try ọjọ́ kejì ó fi ń lọ bí ọjọ́ kejì ìgbà tí ó wà work out so máa ní bóyá kan jẹ́ ká lọ sí hospital ṣùgbọ́n láti wá lọ sí hospital so wá ní kí ló ṣẹlẹ̀ nígbà tá a lọ hospital wá ní a fẹ́ rí doctor wọ́n là lè rí doctor kò sick a kàn fẹ́ wá fún advice kan so náà ṣe wá fún wa ní doctor so àwa ṣàlàyé ara wa fún wa béèrè pé ṣé kò tí sẹ́nità ní kò sí wá fún wa ní Hausa cancel wa ó sọ àwọn kankan tá a lè ṣe so ìgbà yẹn ló wá ní ká lọ ra bẹ́ẹ̀ ó ní wá ní ṣé kò ń bá wa hope ẹ̀ ọkọ mi wá ní if he can do it pé kò ń bá yín hope ẹ̀ ẹ mọ̀ pé ọkùnrin ṣe pé òun á sex pé òun á lo glove òun á lè ṣe pé àwọn ọmọ bá yẹn ṣe bẹ́ẹ̀ pé òun á lè bá wá nínú rárá àwọn tí ẹ ní bóyá wọn á ní rárá èmi ni wọn á ní rárá. iṣẹ́ yìí lẹ sọ àbí ọkọ yín. èmi mo ní rárá. ẹ̀yin lẹ sọ pé rárá. àmọ́ ní mi lè gbà pé kànjẹ́ pọ́n ṣe sọ yẹn kànjẹ́ kí dáàdì ṣe. kànjẹ́ ká lọ lé. kànjẹ́ dáàdì ṣe fúnra wọn. so àyẹn ló wá ní ká lọ ra ó wá sọ nǹkan tá a máa ra àṣà wa lọ ra àwa lọ lé so lálẹ́ ọjọ́ yẹn àwa try àwa
asa free ara wa díẹ̀ inú mi dùn lálẹ́ ọjọ́ pé ok ọ̀sẹ̀lẹ̀ pé Ọlọ́run ṣe dáàdì rí sí kò sí pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ náà bọ̀ wá ṣáà ó ti fún ó tẹ̀ bẹ́ẹ̀ ni. ó ti bí amúgbádùn yín lọ. so bàtà fi máa wá ṣe bí ọjọ́ kejì ọjọ́ kẹta ó ti wá free. dáàdì bá ní ẹ wá bèèrè lọ́wọ́ dáàdì pé bó ló ṣe ṣẹlẹ̀. wọ́n wá ní àwọn ni mo try o pé àwọn tiẹ̀ lè believe pé bí mo ṣe bẹ̀ tó. ẹ sì bẹ́ ń tòótọ́. mo bẹ òun yìí mo bẹ òun mo bẹ mo dẹ̀ tún lọ school so mo á ní bẹ́ẹ̀ mọ̀ pé determination yẹn lọ kẹ́yìn dẹ́ àti mọ́mì wa àwọn tó bá rí ẹ pẹ̀lú ọkùnrin gan lásán tàbí kò kàn múra abnormal kan kò pa so gbogbo nǹkan yẹn máa ń bà mí lẹ́rù pé tí n bá ní kò ní doyún tó bá lọ ní tiẹ̀ súnmọ́ bẹ̀ so mo á ní pé mo kàn bẹ́ lójú ni mi ò mọ ẹni sí so inú wọn dùn kíni. ìgbà tí ìrìn àjò ọ̀fẹ́ wa bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ti jọ mọ́ra yín tán tẹ́ ti dobìnrin tán náà ti dọkùnrin bó ni ìrìn àjò ọ̀fẹ́ sí wa lọ. àbí ìrìn àjò ọ̀fẹ́ sí wa bẹ̀rẹ̀ sí lọ so ìfẹ́ yẹn wá ń pọ̀ sí i so ó wá di pé gbogbo ìgbà tí bá ti rí wọn báyìí mi kì í fẹ́ ká separate kan wà níbi kan kí wọ́n bí kan máa lọ bá wọn bí tán bá wà ní àjọ máa jókòó pọ̀ kí ló ṣe. ẹ jọ jókòó pọ̀ ni. àfẹ́ dáná ẹ máa bọ̀ kíṣì. ṣé ó lẹ máa lò fún àbí hẹ́ngbà yìí. ààyè ni wọ́n jù mí lọ dé is a ministers of God àwọn náà ẹ̀ náà ń lò fún mi tán bá kàfẹ́ sáwàdà wọn lè ìwọ ọwọ́ mi padà bá ẹ náà ni kò sá fún mi ṣé mi wá padà mú ẹ báyìí. dáàdi ọsọ bẹ́ẹ̀ fún yín lẹ́bàá máa rẹ́rìn. lábàá máa fi rẹ́rìn. àní ẹ̀yin náà kọ́ tí bá jọ rẹ̀ yín tó mú mi mọ́lẹ̀ sáà mo máa fi ṣàwàdà so mo rí pé ó dùn mọ́ wọn nínú pé wọ́n rí mi fẹ́ ó dẹ̀ dùn mímí náà nínú wípé mo rí wọn fẹ́ pé mi ìṣàìgbọràn jálẹ̀ ń gbà yẹn torí wọ́n fún mi ní wọ́n fìfẹ́ hàn sí mi wọ́n jẹ́ kí n mọ̀ yóò tí ẹ lè sọ pé nǹkan báyìí ni mo fi regret pé mo fẹ́ wọn ní gbogbo ọdún tí a fi jọ wà torí a ṣe wedding wa ní 1999 wọ́n dẹ̀ kú ní 2014. wọ́n dẹ̀ late ní 2014 that is to be 14 years lẹ́jọ́ fi gbádùn wọn. bẹ́ẹ̀ni àwọn gbogbo gbà yẹn ni I love ìfẹ́ kan travel mi ìfẹ́ kan kò lé. ẹ ìfẹ́ jẹ́ kí dáàdi kò lé. mi ìfẹ́ kan kò lé. kí ló dé. because I love him àwọn náà dẹ̀ fẹ́ràn mi so wọn àti ẹ̀kífẹ́ kì kankan kó kàn mí lára àbí pé kí ẹnìkan he love me so wá jẹ́ kí n fi gbogbo ara mi fẹ́ràn wọn gbàtàdé ẹ̀ta bẹ̀rẹ̀ sẹ́rànṣẹ́ we work together mo fi gbogbo agbára mi mo fi bá wọn ṣiṣẹ́ papọ̀ so àwọn orí ọ̀fẹ́ tí mo ní ọlọ́dẹ wa ràn wọ́n lọ́wọ́ débi tá a dé so. kí ló wá bí sickness tó kìkì fún wọn late. ọkàn sọ fún mi pé lọ́jọ́ kan pé àwọn máa ní dysentery. dysentery ni kọ́ kéèyàn máa yàgbẹ́. ó nọ́mà ilé wa jẹ́ kí n lọ bá yẹn ra flagyl akàkíyèsí pé tí wọ́n bá ti lo flagyl yẹn kò wá ní ṣiṣẹ́ gbogbo ara wọn wá máa mú fọ́ọ̀mù kan jáde so ìyẹn láti kọ́kọ́ nọ́ọ̀sì so bàtọ́ wá pé èmi ò dẹ̀ kí n fẹ́ wo nǹkan ràn bọ́tà àwọn máa ń wo àwọn nǹkan ràn mọ́ wá ní òkè pé kàn jẹ́ ká lọ sí hospital so bá a ṣe wá lọ sí hospital ni wọ́n ní ká lọ ṣe àwọn test kan a dẹ̀ go through àwọn test yẹn a ṣe gbogbo nǹkan tán ní ká ṣe so wọ́n á rí fáwọn lọ sí hospital mi a dẹ̀ lọ síbẹ̀. dysentery nìkan ni wọ́n nígbà yẹn. bẹ́ẹ̀ ni gbẹ̀yìn ò ṣáà wá dá so later so tàwa sá lọ tí náà gan mi lè sọ pé torí àwọn dókítà yẹn ò sọ pé nǹkan báyìí ló pa wọn wọn kàn sá wọn sá rí fáwa náà ni àdé ń lọ gbogbo ibi tí wọ́n rí fa so later àwọn náà wà ní bóyá kí n jẹ́ káwọn lọ pray sí wọ́n dẹ̀ lọ pray so prayer yẹn náà wà lọ ṣe tí wọ́n á fi lọ pàdé wọn pé kíkan jẹ́ ká máa lọ sí Ògbómọ̀ṣọ́ tọrọ mọ Ìlọrin ni wọ́n bọ̀ tí mọ́mọ́ tí wọ́n náà Ògbómọ̀ṣọ́ so láti wá lọ sí teaching hospital akọ lọ sọ́dọ̀ pastor kan tó jẹ́ bíi bàbá fún wọn so from that place la fi wá lọ sí teaching hospital l'Ògbómọ̀ṣọ́ so bá a ṣe wá wọ teaching hospital àti bẹ̀rẹ̀ títẹ̀ mi wá rí i pé wọ́n lè sọ̀rọ̀ mọ́ bíi kí ló ṣẹlẹ̀ so gbàtà ṣáà fi bẹ̀rẹ̀ treatment a ṣe ìgbà yẹn inú wọn ṣáà wá ti swell up wọn ṣáà ní bóyá àwọn àfààní ìyẹn náà ṣáà ń ṣe lọ́wọ́ títí mo ṣáà wà pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni àti wọn ọ̀tí tó wá dálé ọjọ́ kan wọn àti sọ̀rọ̀ mọ́ but in time tí wọ́n fẹ́ dákẹ́ yẹn
mo kàn sọ máa ń sàn pray fún wọn pé ọlọ́run àánú o ọlọ́run àánú àwọn kan náà kan pariwo mercy mercy ẹ àánú o mo bá ní ọlọ́run ṣe wọ́n tún ti sọ̀rọ̀ láti bí ọjọ́ 3 4 wọn ò sọ̀rọ̀ so mo wá mú ọwọ́ wọn mo wá di ọwọ́ wọn mú pé kí n pray wọ́n kàn já ọwọ́ yẹn wọ́n wá fi ọwọ́ wọn yẹn di tèmi gangan mú èmi lèmi dì mú àwọn náà wá já mo ṣe wá já ọwọ́ yẹn wá rí i pé wọ́n fẹ́ di ọwọ́ mi mú ni wọ́n wá di ọwọ́ mi yẹn mú wọ́n di ọwọ́ mi yẹn bọ̀ tí nǹkan tí mo kàn kíyèsí ni wípé gbogbo ìgbà tó wà ní orí sickness yẹn wọ́n ṣàmọ́ bá mi sọ àwọn ọ̀rọ̀ bọ̀ tèmi ò ẹ mọ̀ òye mi ò gbé pé bóyá ìgbà tó ṣe ẹ̀kú tán ni mo tó ṣẹ̀ wọ́n á wò pé wọ́n ṣàṣọ fún mi pé kí n mójútó church o pé kí n má gbọ́ nǹkan kan o pé nínú church onírúurú èèyàn ló wà bẹ́ẹ̀ máa sọ pé èwo ni mójútó church so ọjọ́ táwọn àti chin hospital táwọn sọ pé a dẹ̀ máa lọlé ní next week o kó tó di pé wọ́n lè sọ̀rọ̀ mọ́ mo ní à pẹ̀lú bára yín ṣe rí àwọn là máa lọlé ọjọ́ wọn ní tó bá ti di Friday a máa lọlé ọjọ́ yẹn gangan náà dákẹ́ ọjọ́ yẹn gangan náà wà dákẹ́ so wọ́n sá máa ń sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún mi kán tó dákẹ́ yẹn wọ́n á béèrè àwọn béèrè mi lọ́wọ́ mi pé kí ló bà mí lẹ́rù jù láyé mo ní à ẹ̀rù kí bà mí níbọ̀ tó bà mí lẹ́rù jù láyé ni pé ẹni tó wà nítòsí mi pé kó kú pé ẹ̀rù kéèyàn kú máa ń bà mí pé èèyàn bá kú ní àárín àǹdí mi pé mi ní lè dá jáde mi ní àwọn ni à pé kí n má bẹ̀rù pé téèyàn bá kú bẹ́ẹ̀ yẹn pé ẹni yẹn pọ́jọ́ tán bá ti sí ọjọ́ yẹn pé ẹ̀mí àti lọ sí mi pé kí n má bẹ̀rù mi ti ẹ̀rọ nú lọ pé bóyá àbáwọn náà sọ̀rọ̀ ara wọn ni àbáwọn kọ́ mi ti ẹ̀rọ nú lọ bẹ̀ so á tún sọ̀rọ̀ mi ìgbà mi mo ń fast mi jẹun for many days ìgbà tí nǹkan yẹn ti bẹ̀rẹ̀ ọjọ́ kan náà pè mí pé tí n bá ti jẹun lé ní àwọn náà ní jẹun wọ́n ní mò ń pray ni wọ́n ní kí n mọ́ gbàdúrà mọ́ so wá dọjọ́ kan tí mo wá ń gbàdúrà yẹn kan wọ́n ní mọ́mì ẹ mọ́ gbàdúrà mọ́ ẹ̀ ń dí mi lọ́wọ́ mo ní bí ibo mo wá ń wọ́ndà kò tó yé mi gan pé mi mọ̀ rò pé bóyá bí ariwo mi ló ń dí wọn lọ́wọ́ mo bá tó sún kúrò ní ẹgbẹ́ wọn ní ooo mo ní kẹ́ má gbàdúrà mọ́ mo ní ẹ̀ ń dí mi lọ́wọ́ bá stop àdúrà so mo ṣáà tí wọ́n á súnmọ́ wọn ní kí n jẹun mo jẹun so kó tó di pa wọn wá sí ilé ìsọ̀rọ̀ wọn yẹn so ìgbà tí mo wá dì wọ́n mú tán wá di ọwọ́ mi mú yẹn wọ́n dìímú gan wọ́n dìímú tó tight tí mo fẹ́ sọ pé kí ló ṣẹlẹ̀ àti báyìí lèmi fẹ́ bọ́ so bó ṣe wá dìímú yẹn mo ṣáà dúró tí wọ́n bí bẹ́ẹ̀ dé báyìí jìjì bá mo kàn rí pé igun yẹn wọ́n lé yẹn tó ṣe àfi fàì. lọ bẹ́ẹ̀. dẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n á ní èmi ò tún tètè máa ní dókítà àbúrò wọn kan náà dẹ̀ wà lọ́dọ̀ mi wọ́n á ní wọ́n wá ní kí n jáde mo ní kí n jáde báwo kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo wà lọ́dọ̀ wọn látẹ̀ka so wọ́n á rí i pé ọ̀dọ́ ti sọ bẹ́ẹ̀ yẹn èmi náà ti wá mọ̀ pé nǹkan kan ló ti ṣẹlẹ̀ so bá a sì wá gbé wọn nìyẹn àwọn chọ́ọ̀chì ti gbé mọ́tò wọn wá ní pé ká máa gbé wọn bọ̀ ní ọ̀rẹ́ ń bíbá ni pé àwọn ò lè fi òkú wọn sílẹ̀ nígbà tó jẹ́ pé wọ́n ní iṣẹ́ ìránṣẹ́ so tá a ṣe wá gbé wọn wá sí ibi iṣẹ́ ìránṣẹ́ wọn lẹ́nu and since then London gbà kó níjọ́ tí wọ́n gbé òkú wọn rí bẹ́ẹ̀ ní kásìkò sí yẹn bí ìfẹ́ tọ́ wọn. ìgbà tí wọ́n gbókùn wọn dé lọ́jọ́ yẹn àgbà mọ́ṣúárì lọ torí ilẹ̀ ọjọ́ ti lọ so ìgbà tó wá máa di ọjọ́ kejì táwọn afẹ́ sí wọn gbókùn wọn yẹn wá so ibi tán gbé wọn sí níwájú tàwọn àwọn yẹn ṣáà ń dì mí mọ́ kàn fi mí sílẹ̀ torí èmi gan fúnra mi ń gbà yẹn kò ń ṣèmí mọ́ Ọlọ́run ti fún mi ní ẹ̀mí mìíràn tó ó kì mí ní àyà ìdẹ̀sẹ́ndì pé mi tí ẹ̀ ríra mi kò ẹkún gan mi súnbọ̀ mo ṣáà èmi mo ṣàtún sọ̀rọ̀ fáwọn yẹn kò yé mi gan ọ̀tí tí mo wo gbogbo fídíò yẹn mo tó wá rí àwọn ọ̀pọ̀lọ mo wá ní pé mo fẹ́ bá wọn sọ mo pé wọ́n jẹ́ kí n rí òkú wọn yẹn so bí mo dẹ̀ ṣe gbọ́ ohun yẹn náà ló jẹ́ kémi náà sọ bẹ́ẹ̀ pé lọ béèrè nígbà tí Èlíjà ń lọ Èlíṣà béèrè ìṣẹ́po méjì agbára ó dẹ̀ Ọlọ́run dẹ̀ fún ibi tí Èlíjà parí iṣẹ́ sí ní Èlíṣà ti bẹ̀rẹ̀ pé lọ béèrè sọmọ pé èmi ni mo pe Mósè nígbà tí mo sì gba Mósè sọ́dọ̀ mo pe Joshua mo wá fún ní agbára ju èyí tí mo fún Joshua lọ so mo wá ní kan wọ́n ti ń dì mí mo àmọ́ wo mo ní ṣe bẹ́ẹ̀ mo gbé wọn alátòkù mo sọ
ẹ kúrò lọ́nà sọ wọ́n á lè ta kúrò wọ́n á kúnlẹ̀ sí ìdìpọ̀ sí mi wọ́n á ní Ọlọ́run mi ní agbára mo wá béèrè pé mo béèrè ìṣẹ́po méjì agbára tí bàbá ẹ̀ náà gbé lẹ́nu iṣẹ́ ìrìnsẹ̀ kọ́lọ́n kò fún mi and I thank God Ọlọ́run dẹ̀ fún mi tẹ́mi béèrè lọ́jọ́ yẹn ó padà di testimony lónìí lórí ọ̀fẹ́ ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń testify sí tí Ọlọ́run fúnra rẹ̀ tí ń ṣiṣẹ́ kọjá òye tèmi gan kọjá nǹkan tí mo ti ẹ̀rù pé bóyá èmi kékeré báwo ló ṣe rí báwo ló ṣe rí bẹ́ẹ̀ àwọn nǹkan mi àkàtún yà mí lẹ́nu tọ́lọ́run bá ṣe how come so mo wá ń dá gbogbo padà sọ́dọ̀ Ọlọ́run pé thank God for God ìgbà ni mo wá rántí wípé ìfẹ́ Ọlọ́run ni fún mi lóòótọ́ láti fẹ́ ọkọ torí Ọlọ́run fún mi ní gbogbo oore ọ̀fẹ́ ìgbà náà mo tẹ̀ tí wá pinnu pé kò wá sí ohunkóhun tí ó gbé mi kó lẹ́nu iṣẹ́ ìránṣẹ́. Mama. Yes sir. Ó ti tó ọjọ́ mẹ́ta tó jẹ́ wípé mo ti wá sọ́dọ̀ yín. Ó tó bẹ́ẹ̀ o èmi gan ní àbẹ́gbàgbé wá bí mi. Ìyá àmọ́ Grace. Yes sir. Ta ló kò lọ́mọ Ọlọ́run? Ọmọ Ọlọ́run ó ní ẹni tí a ti rà padà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àwọn ni a lè pè ní ọmọ Ọlọ́run àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù sọ di ọ̀tun kúrò nínú gbogbo ìwà èrí gbogbo tọ́lọ́run lè pìrìsẹ́ǹtì wọn pé òun dá wọn mọ̀ ní tòótọ́ nípa ìwà àti ìṣe wọn. Ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ mọ̀ gbọ́ pé wọ́n ń ṣàgbèrè kí ni máa ń fà á tí ìránṣẹ́ Ọlọ́run máa fi ṣàgbèrè? Ọ̀rọ̀ yóò fẹ́ bá yín lójijì ńgbà mi. Oríṣiríṣi nǹkan ló lè fà á ṣe rí ọmọ Ọlọ́run yàtọ̀ sí ìránṣẹ́ Ọlọ́run ọ̀kan ni ó kọ́kọ́ ṣáájú ọmọ Ọlọ́run gbọ́dọ̀ kọ́kọ́ ṣáájú ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò tí ì di ọmọ Ọlọ́run yóò rọ̀ lọ́rùn láti ṣàgbèrè torí pé nígbà tí Kristi Jésù wá sáyé gbogbo wa ló pè ìpè àkọ́kọ́ tó kọ́ pè wá ó ní ìpè fún ìrònú pìwàdà kúrò nínú gbogbo ìwà ẹ̀rí gbogbo so lẹ́yìn ìgbà tí a bá ti wá ronú pìwàdà nígbà náà lèyàn tó wá tí Ọlọ́run bá wá pè fún iṣẹ́ rẹ̀ gbà ńlá tó di ìránṣẹ́ Ọlọ́run so dídi ọmọ Ọlọ́run yẹn nìsín lámàrán lọ́wọ́ kò ní jẹ́ kí ó lè gbé ìgbé ayé ìwà ẹ̀rí ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìránṣẹ́ Ọlọ́run ló kọ́kọ́ dà tí ò tí ì rí àtúnbí ká pè ní ọmọ Ọlọ́run yóò rọ̀ lọ́rùn láti ṣubú sínú àwọn ìwà ẹ̀rí gbogbo so yóò rọ̀ wọ́n lọ́rùn láti ṣe. tí ó jẹ́ pé ìtàn pẹ̀lú àwọn ní ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n bá yàwó sùn ṣáà lè pè wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run. wọn àti ẹ̀ tí ìdánmọ́ Ọlọ́run débi tá a pè wọ́n ránṣẹ́ Ọlọ́run wọn àti ìdánmọ́ Ọlọ́run débi tá a tẹ̀ wá forúkọ ìránṣẹ́ Ọlọ́run torí Bíbélì ní nípa èso wọn lẹ́ẹ̀fì mọ̀ wọn gbogbo ìránṣẹ́ tí ó bá pera rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run tí wọn ò dẹ̀ ka àgbèrè sí nǹkan ìríra wọn yìí ṣe ìránṣẹ́ Ọlọ́run irú ìjọ tí wọ́n bá dẹ̀ wà láti máa darí ohun ìkọ̀sẹ̀ ni wọ́n jẹ́ fún àwọn àgùntàn tí wọ́n bá ń kó lẹ́yìn. ṣé babaláwo kì í sọmọ náà mo fẹ́ kẹ́ ronú ẹ̀ dáadáa kẹ́ tó dáhùn ṣé babaláwo ṣé kì í ṣe ọmọ Ọlọ́run? gbogbo ẹ̀dá tí Ọlọ́run dá pátápátá iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni wá ṣùgbọ́n ká tó lè pìrìsẹ́ǹtì ènìyàn bí ọmọ Ọlọ́run Jésù ní kò sí ẹnikẹ́ni tó lè lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe nípa òun ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ yàtọ̀ fún babaláwo gan bá a bí ìyàn sórí pẹpẹ tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ kì í sọmọ Ọlọ́run Bíbélì ní gbogbo ẹni tó bá ń dẹ́ṣẹ̀ ó ní ti èṣù ni ó nítorí láti àtètèkọ́ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀ so gbogbo ẹnikẹ́ni ìbáà jẹ́ pé inú kírísítíẹ́nì la bí sí ìbáà jẹ́ pé ẹ̀sìn ẹlẹ́sìn kejì la bí sí ìbáà sì jẹ́ àwọn ẹlẹ́sìn àdáyébá tí ò bá tí ì rí Kristi bí ọmọ Ọlọ́run
ká ti pàṣẹ omi àti ẹ̀mí bí kò tí ì mọ̀ Ọlọ́run. kí ló ń pè lẹ́ṣẹ̀? Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ìríra, ó jẹ́ ohun ìkọ̀sẹ̀, ó jẹ́ ọ̀tá Ọlọ́run, ó ní ẹ̀ṣẹ̀ jẹ́, ó jẹ́ ohun tí ó múyàn kọsẹ̀ níwájú Ọlọ́run, ohun ẹ̀gbin ni, ohun ìríra ni, ohun tí ò tọ́ ni, ohun tí ò ṣe bá kẹ́gbẹ́, ó ní ẹ̀ṣẹ̀ jẹ́. Bíbélì sì wí pé ikú ó ní èrè ẹ̀ṣẹ̀. So gbogbo ẹnikẹ́ni tó bá ti ń dẹ́ṣẹ̀ kó máa retí èrè rẹ̀ pé ikú ò ní èrè rẹ̀. wọ́n lè jẹ́ kí n wá wo kìnìún kan tí ò yé mi rárá. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wà tán pera wọn ní pásítọ̀ tó jẹ́ wípé wọ́n á mọ̀ bá kwaya sùn tó sì níyàwó nílé. bí àpẹẹrẹ ètò kan wà tí inú mi dùn tẹ́lẹ̀ gbọ́ nínú ètò tí mo ṣe. irú arákùnrin bẹ́ẹ̀ yẹn sá lè pè ní wòlíì. wọ́n bá àti kẹ́mi sùn. àràn wa láti dájọ́ ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ kí wọ́n fagilé ìránṣẹ́ Ọlọ́run tó bá wà lára orúkọ ẹ̀. kí ló dé sọ bẹ́ẹ̀? torí wípé kò sí alágbèrè kan, kò sí ẹlẹ́ṣẹ̀ kan, kò sí irú iṣẹ́ ìránṣẹ́ tó lè máa ṣe pẹ̀lú ara èérí tó lè dọ́dọ̀ Ọlọ́run. gbogbo iṣẹ́ téèyàn bá ṣe nínú ẹ̀ṣẹ̀ kò ní èrè lọ́dọ̀ Ọlọ́run. gbogbo iṣẹ́ téèyàn bá ń ṣe tí ò bá kíyèsí ìgbé ayé ẹ̀ òun lérò pé òun ṣiṣẹ́ fún Ọlọ́run ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ tó ń ṣe ó ń ṣe sí ìparun ara rẹ̀ ni kì í ṣe sí Ọlọ́run. torí ìwà mímọ́ ni Ọlọ́run. fún bí àpẹẹrẹ nísìn ṣé ẹ mọ̀ pé pọtí táwọn ọmọ máa fi ń jẹun àmì tó máa fi ń yàgbẹ́ à ń pè ní pò nílẹ̀ Yorùbá. kéèyàn wá lọ ra tuntun ni o tí wọ́n ti lò rí kán wá wò pé oúnjẹ wo ló fẹ́ràn jù àwọn ní iyán ni kán wá bá gún iyán funfun kán mú odidi adìẹ kí wọ́n ṣe kán wá kó sínú pò kán wá kó ẹran yẹn náà sínú pò tí gbogbo èèyàn dá mọ̀ pé nǹkan ẹ̀gbin ni kán wá gbé síwájú ẹ̀ yá wọ́n lè láìkì yẹn ó ní wọn láìkì kò sí bí mo ti lè níyàn tí mi níjẹ o ẹ̀jẹ̀ wọn wá fi pò yẹn gbé síwájú ẹ̀ yóò kọ́kọ́ wò pé kí ló ṣẹlẹ̀ tí kì í bá jẹ́ wípé ẹni yẹn jẹ́wọ́ bí àtàn pátápátá kò ní kọwọ́ bọ̀ kó jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ Olúwa nínú ìríra tàbí ẹ̀ṣẹ̀ kò ní èrè lọ́dọ̀ Ọlọ́run. iṣẹ́ tó ń ṣe nínú ìparun ayé iná ló dẹ̀ máa ti parí ẹ̀ kò dọ́dọ̀ Ọlọ́run. màmá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ́ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run Yes, sir. ẹ ti ní àwọn ọ̀kọ̀ọ̀sẹ̀ kan rí nínú iṣẹ́ ìránṣẹ́ ó lè má jẹ́ tọkùnrin irú àwọn ọ̀kọ̀ọ̀sẹ̀ wo lẹ ní rí nínú iṣẹ́ ìránṣẹ́ ṣe mọ̀ pé Ọlọ́run ọba jọ ń wèmí àti. ẹ mọ̀ pé Bíbélì wípé Paul ó ní kì í ṣe pé ọwọ́ mi ti tẹ̀ ná ó ní èmi ń lé páńsó kí òun náà kó lè gba èrè náà. sẹ́rí kò sí nígbà mìíràn àwọn ìgbé ayé kan wà téèyàn fi lẹ̀ tí ìdánwò rẹ̀ ó tún máa wá sójú ọ̀nà èèyàn in some area. so níbẹ̀ yẹn lèyìn ó ti wá ẹ̀mí Ọlọ́run ló wá kù tí a máa ràn yẹn lọ́wọ́ téèyàn bá fẹ́ bọ́ sínú irú ìdánwò bẹ́ẹ̀. irú àwọn ìdánwò wo? ẹ mọ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tí Bíbélì wípé ó rọrùn láti dì mọ́yàn pé ó easy láti kó sí bí ọmọ Ọlọ́run most of the time èèyàn náà ti ṣe àwọn nǹkan fún bẹ́ẹ̀ àpẹẹrẹ nísìn bóyá nǹkan kankan báyàn níbì kan ó lè mú kéèyàn ó ṣe àṣìṣe ńgbà mi kó fẹ́ kó parọ́ gan tàbí kó fẹ́ tàbí kó pa nínú ọkàn ẹ̀ ṣùgbọ́n ṣe rí ẹ̀mí Ọlọ́run tó wà nínú rẹ̀ lójú ẹsẹ̀ la máa ṣe dájú ẹ̀ pé ọkàn rẹ̀ ò ní nísinmi ọkàn èèyàn ò ní lélẹ̀ nínú ẹ̀ pé ṣé o mọ̀ pé irọ́ ló pa yẹn ṣé o mọ̀ pé nǹkan tó ṣe yẹn ìríra ni lójú ẹsẹ̀ náà lèyìn ó sì lọ síwájú Ọlọ́run nínú ọkàn Ọlọ́run ṣàánú fún mi
I've seen again yàtọ̀ sí wípé eléyìí tí èèyàn ń ṣe tí èèyàn fúnra ẹ̀ ṣe tó dẹ̀ ń ṣògo nínú ẹ̀ á rí àwọn ìránṣẹ́ míì tí wọ́n á ká mọ́ ìríra tí wọ́n á dẹ̀ tún máa ṣògo nínú ẹ̀. wọ́n á tún máa ṣògo nínú ìríra bíi ti báwo. fún bí àpẹẹrẹ mo láti rí arákùnrin kan mo gbọ́ nípa ìgbé ayé ìríra rẹ̀ nígbà kan mo wá bí pé ìgbà wo lẹ wá bẹ̀rẹ̀ sí di alágbèrè ẹ̀yin tí ẹ ti tó jẹ́ pé ọmọ Ọlọ́run la mọ̀ yín sí ìránṣẹ́ Ọlọ́run nìyí níbo lẹ ti wá kí ló ṣẹlẹ̀ gan nígbà yẹn ó ti wá ń ṣògo nínú ẹ̀ èṣù ti gbá mú ẹsẹ̀ yẹn ti gbá mú àgbèrè ló ń ṣe ó wá ní Bíbélì sọ wípé gbogbo ẹni tó bá ń ṣàgbèrè wọn ṣe sọ́lọ́run wọn ṣẹ̀ sọ́lọ́run wọn ṣe sí ara wọn ṣẹ̀ sí ara wọn ni ṣe bára ló ń fi ṣe so nírú àkókò báyìí ti mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ èṣù ti mú un kódà tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run tẹ̀sù bá dàn òun ni tó ṣèèṣì bọ́ sínú ẹ̀ṣẹ̀ lójú ẹsẹ̀ ni ò ti ní ìfàyàbalẹ̀ nínú ara ẹ̀ pé kí ló ṣe òun yìí yóò sì máa wá gbogbo ọ̀nà láti jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí kò ní ẹ̀mí Ọlọ́run tó jẹ́ wípé kì í ṣẹni tọ́lọ́run mọ̀ tàbí tọ́lọ́run pè á tó máa ṣògo nínú ẹ̀ ni yóò tiẹ̀ máa ṣe gbogbo nǹkan tó bá ń ṣe ẹlòmíì gan ní bẹ̀rù pẹpẹ tó ti ń ṣiṣẹ́ orí pẹpẹ náà ni ó ti máa hùwà erí so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ló ń sọ̀yàn dá láìmọ̀ṣẹ́ rí ayé tá a ṣì wà nígbà míì èṣù á máa dìde ogun ẹ wo Jésù ó ní bí wọ́n bá sọ ọmọ Ọlọ́run pàṣẹ kí òkúta yìí kó di àkàrà lẹ́yìn 40 ọ̀sán àti 40 òru nínú àwẹ̀ ṣùgbọ́n Jésù náà dá lóhùn pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ó lẹ́yìn kí ó wà nípa àkàrà nìkan ó tún padà tọ́ empty again ó tún fi gbogbo ilẹ̀ ọba ayé hàn ó ní wo gbogbo ayé Bíbélì ni ó gbé lọ sórí òkè téńté ó ní gbogbo ayé máa fi fún ọ tó bá lè tẹríba fún mi lásán Jésù ní Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run wípé Olúwa Ọlọ́run rẹ nìkan ṣoṣo ni kí ìwọ kó máa forí balẹ̀ fún onìkan ṣoṣo ni kí ìwọ kó máa sìn so nígbà míì tí ìdánwò ẹ̀ṣẹ̀ bá wá ọkàn téèyàn bá fi pàdé ẹ̀ òun ló máa sọ irú ẹni tí ẹnìyẹn jẹ́. ṣùgbọ́n tẹ bá wò dáadáa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run obìnrin ṣé ọkùnrin ò tí fẹ́ mú ìkọsẹ̀ tẹ bá wò dáadáa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run obìnrin ṣé ọkùnrin ò tí fẹ́ mú ìkọsẹ̀ ó ti wáyé lọ́pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ torí mo ti gbé yín wá sórí ètò ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń gbádùn yín ti máa gbé yín wá sórí ètò ṣé kò tí ì ṣẹlẹ̀ rí. ó ti ṣẹlẹ̀ dáadáa. mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé bó ti ṣẹlẹ̀. ó sì ti wáyé lọ́pọ̀lọpọ̀ ìgbà gbàṣẹ́ mọ̀ wípé ìbẹ̀rù Ọlọ́run ẹni tó bá wà nù ọkàn ẹ̀ tó bá ní bẹ̀rù Ọlọ́run tó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́ yóò sá. ẹ jẹ́ kúkú béèrè báyìí kí lè àwọn ìrírí yín nínú ẹ̀sìn ìgbàgbọ́ mo fẹ́ kẹ́ ẹ sọ délẹ̀délẹ̀ kódà mi ò ní sọ nǹkan kan kí lè àwọn ìrírí yín. ìrírí mi dẹ̀ pọ̀ gan-an ó pọ̀ láti. mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé láti ìgbà tí ẹ̀yin àtọkọ yín ti jọ wà kẹ́ ẹ sọ bí ìrírí yẹn ṣe lọ mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé. láti ìgbà tí mo ti dàtún bí mo ti ní ọ̀pọ̀lọpọ̀ nígbà tí ẹ ti dàtún bí gan tẹ́ ẹ ti fi ọkọ yín ìgbà tẹ́ ẹ fi ọkọ yín mo fẹ́ ìgbà tí ọkọ yín gan tí wọ́n di Ọlọ́run pè. ìtàn ńlá lẹ béèrè yìí o. mo fẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣé ẹ mọ̀ pé kì í sẹ́yìn nìkan ni yóò jẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́ tí nǹkan bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ sí mo fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ látara yìí. abími sí ìdílé ìgbàgbọ́ ìdílé àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ṣùgbọ́n ṣe máa ń gbà yẹn ẹ̀sìn là ń sìn àti ìdàtúnbí ànígbàlà ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ nígbàlà so nínú ìgbé ayé ẹ̀sìn yẹn ẹ mọ̀ onírúurú ìdojúkọ la ní nínú ìgbé ayé ẹ̀sìn tó rà àti ìmọ̀ pé agbára kan ń bẹ tí ń bẹ nínú Jésù tó gbani so gbogbo àyẹn tá a bá tún ṣe àwọn nǹkan míì wọn á tún mú wa lọ wọ́n lè lọ sí gbẹ́rẹ́ fún wa wọ́n lè lọ sí àwọn àṣejẹ fún wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó tẹ̀ láwọn ìgbà kankan tó jẹ́ pé ọ̀fà kankan ṣe mí gbà yẹn so bí pé wọ́n sá ń sí gbẹ́rẹ́ fún wa wọ́n fún wa láwọn àṣejẹ kan títí tá ṣùgbọ́n lọ́jọ́ ológo kan gbogbo àwọn nǹkan yẹn kò bá ìṣẹ̀dá tèmi mu láti kékeré mo kíyèsí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ kan mo kàn wà nínú ibi tí mo wà tán ti ń tọ́jú mi mo kàn rí parákùnrin kan wọlé
ó wá ní kí n dìde, mo ní mi lè dìde, ó ní kí n dìde, ó ní mo lè dìde, ó wọṣọ funfun délẹ̀, òun gangan gbogbo ara ẹ̀ funfun, mo dìde, ó ní kí n tẹ̀lé, mo tẹ̀lé. Ó wá mo ní ṣé mo rí pé mo ti lè rìn bẹ́yẹn torí gbogbo ìgbà yẹn mi lè rìn. Ọfà tó bà mí gbà yẹn bí ìgbà tán yá rìnyàn ní àárọ̀ títí mo wá tẹ̀lé. Bí mo ṣe wá rìn díẹ̀ tí mo wá débi táwọn ẹ̀gbọ́n mi wá ní. Tán wá bí pé wọ́n wá parí pé Grace ti ń rìn o, ẹ̀yìn tí mo ní kí n wò báyìí kí n tó dájú padà mi ì rí ẹni yẹn mọ́. So àwọn tí mo wá ń sọ fún náà wá ní Ọlọ́run ló dìdí wa mú ọ jáde, Ọlọ́run dẹ̀ ní ète fún ọ o títí tí mo fi di àtúnbí. So nígbà tí mo dà àtúnbí yẹn mo ní àwọn tí mò ń fẹ́ tó jẹ́ boyfriend. So mo pè wọ́n pé mo ti dà àtúnbí o, so ìgbé ayé ìríra àti ẹ̀ṣẹ̀ yìí ẹ má jà tẹ̀lé mọ́. Ṣé gbogbo ìgbà yẹn ṣé ẹ ń gbégbé sí ayé ìríra ńgbà yẹn náà? Bí mo ṣe ní boyfriend tó kí n tó gbàgbọ́ mi ì fara mi fún wọn. Ṣé ẹ kí n wá wọn lọ ni? Mo máa ń wá wọn lọ. Kí ló máa ṣẹlẹ̀? Gbogbo ìgbà tí wọ́n bá ti lè sọ pé eléyìí tá ti jọ̀wọ́ ẹ ti pẹ́ ò ní ṣe kínní, ọjọ́ yẹn màá ti cut off torí pé èmi ti pinnu lọ́kàn mi wípé dẹ́ màmá tó bí mi lọ́mọ máa ń sọ̀rọ̀ kan létí wa pé téèyàn bá ti bàlágà ọkùnrin ò gbọ́dọ̀ fọwọ́ kàn yín. Ṣé mọ̀ pé ìgbà yẹn ọmọ tí ò bá ti játa fọwọ́ kàn yẹn èmi rò pé bóyá tán bá fọwọ́ kàn yẹn lásán touch èèyàn báyìí. So ó ti wá wà lẹ́rù mi torí ó wà lọ́kàn mi pé mi ì ní gboyún mi ì dẹ̀ ní lóyún. So ọjọ́ tọkùnrin bá ti lè sọ báyìí màá kúrò. Mo tiẹ̀ nìkan tó jẹ́ pé ó set mi up. Bó lè ṣẹlẹ̀? Ó fún mi ní ọtí ṣùgbọ́n kò mọ̀ pọ́ tí yẹn ò wọ̀ mí lára dó mo ń fìlì dose nínú mi mi ti dà tó bí. So bó ṣe fún mi lọ́tí ẹ̀ mú tán torí ó ń rò lọ́kàn rẹ̀ mo ṣe àwọn àwò bó ṣe ń ṣe ó ṣáà tàn mí lọ síbì kan. But get it there mo jẹ́ kó mọ̀ pé mo realize ara mi. So mo jẹ́ kó fẹ́ múra tó fẹ́ múra tán mo ṣe wá jáde mo wá sọ fún pé látòní ẹ lọ má jẹ́ kí n rí ẹ mọ́. So gbogbo àwọn ìgbé ayé yẹn pọ̀ gbogbo ìgbà tí mo ń gbé nígbà tí mi ti ní Kristi yẹn mi ò fi ara mi fún ìfẹ́kùfẹ́. Mo ní boyfriend ọjọ́ tó bá ti lè kọnu sí mi báyìí wà ní kó jẹ́ ká cut off ìṣe mọ́. Tó bá kọnu sí mi báwo ṣé tó bá kọnu pé tó bá ní àpé bẹ́ẹ̀ ni àpé ó yẹ ká ti rí òwò ara wa wà nínú. Bí oṣù mélòó lẹ máa fi bí boyfriend mélòó lẹ ní rí torí bẹ́ẹ̀ ṣe ń sọ ń sìn ẹ̀tẹ́ wá kọ́ọ̀tì wọn off èmi ò tó wá ẹ̀ tó kọ́ọ̀tì yẹn náà off. Èyí tí mo kọ́ọ̀tì off tún lè padà wá mi ò rò pé mo ní ju boyfriend tó àìsọpá bóyá ojú méjì lọ. Bẹ́ẹ̀ ni ọgbà tí mo gbàgbọ́ náà tí mo wà nínú Kristi ṣe mo onírúurú àwọn ẹlẹ́tàn náà ló máa ń wà tẹ́lómìnà ọmọ bíbí ìlú Ìrẹsì ni mí. Ìrẹsì ní ọ̀nà Ìrè. Bẹ́ẹ̀ ni nípínlẹ̀ Ọ̀ṣun. bẹ́ẹ̀ ni bọ̀ màmá tó bí mi lọ́mọ jẹ́ Ògbómọ̀ṣọ́. So Ògbómọ̀ṣọ́ la wá use mọ́ dáadáa mi lè sọ much bẹ́ẹ̀ ni mi lè sọ much nípa Ìrẹsì. So ìgbà tí mo dẹ̀ wá gbàgbọ́ iná ṣe mọ̀ pé nínú Christendom náà nìyẹn fi gbọ́dọ̀ di àtúnbí dáadáa kéèyàn má jẹ́ alágàbàgebè. Àwọn kan wà ń bẹ́ẹ̀ náà tàn jẹ́ alágàbàgebè nínú Christendom. So pé èèyàn dẹ̀ wà ní àárín ọmọ Ọlọ́run ẹ pèrè ayé láàrin ọmọ Ọlọ́run mo ti ní onírúurú ìrírí láàrin àwọn ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ náà pé mo fẹ́ràn rẹ mo fẹ́ fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan. Bí ibà wọn ṣe mo fẹ́ kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́kọ̀ọ́ látara yìí. Ṣé ẹ mọ̀ nígbà míì ó ní mo sì máa fi ń kọ́ àwọn ọ̀dọ́ tàbí àwọn tó bá jẹ́ ọmọ mi náà pé ìwọ̀nba ní closeness obìnrin àti ọkùnrin tó bá ti bàlágà tó gbọ́dọ̀ mọ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ kíyèsára torí pé kò sẹ́nikẹ́ni tó jẹ́ áńgẹ́lì gbogbo wa ń lépa ni à ń gbìyànjú ni. So ní àwọn táìmù yẹn tó bá ti di pé èèyàn ń bàlágà tá à ń jọ lọ papọ̀ so a máa ń ní àwọn onírúurú ìrírí míì náà tí máa fẹ́ wọlé bíi kí ọ̀dọ́ mi náà kó máa fẹ́ fọwọ́ kàn yín tàbí ká máa rí àwọn reaction kan èèyàn máa rí àwọn reaction kan. So àwa náà sì tètè cut off dé ìgbàlà tí wọ́n fi kọ́ wa yẹn àti ìbẹ̀rù Ọlọ́run yẹn ó wà nínú ọkàn wa. Mo rí táìmù kan tó jẹ́ wípé ọ̀dọ́ tó nà pé rẹ̀ ní Kristẹni ó ti fẹ́ fìgbà kan mú mi balẹ̀ rí. Ẹ ti sọ yẹn fún mi rí ọmọ mi bó ló ṣe ṣẹlẹ̀. Nígbà tá a wà lágbo tí a pera wa ní ọmọ Ọlọ́run. So ẹ ti gba Jésù lólúwa tó di gbàlà yín gbà yín. Bẹ́ẹ̀ ni bó ló ṣe ṣẹlẹ̀.
ó ń gbìyànjú ẹ̀. ṣé pásítọ̀ náà ni. àjọ wà. ẹ má dà ọkọ anybody. kò tí ì di pásítọ̀. kò tí ì di pásítọ̀. ìbọ̀dá. bẹ́ẹ̀ ni akànjọ wà bíi pé àjọ ń ṣe bí ọmọ ọlọ́run jọ ń sọ̀rọ̀ àjọ ń sọ̀rọ̀ so wá lágbè pa àjọ wà níbì kan sátà àtijọ́ wà mo rí i pé níbẹ̀ yẹn èmi fi pé mo ti ń rí àwọn reaction kan lára ẹ̀ mo ń fúnra mi ní sẹ́ǹsì pé mo ti rí i pé àwọn ọ̀rọ̀ tá à ń sọ eré tá à ń ṣe òun ti ń ewu mà. ìbòlẹ̀ wà sí ṣọ́ọ̀ṣì lẹ́wà. a kàn wà ní bíi store kan. bíi store kò. bíi store pé bóyá bíi ẹ mọ̀ bíi pé yẹn ní ṣọ́ọ̀bù yẹn wà function mọ́ so a kàn jọ ó kàn wọ́n abẹ́ kan bẹ́ẹ̀ ni so mo á rí i pé àwọn reaction yẹn ó ti ń lódà pé. lálẹ́ ni àbí. kò ń sálẹ̀ bí ọwọ́ rẹ̀. kí lẹ lọ ṣe ń bẹ̀ màmá. ẹ tí màá rí rárá ń gbà yẹn. rárá ọmọge ni mo wà. ok mo gbọ́ ìdùn yẹn. ẹ mọ̀ pé brother and sister máa ń wára wa yàní à ń béèrè mo lè máa lọ nísìn kíkà ní brother kan kó jókòó síbi wàá ní ẹ pẹ̀lẹ́ o ẹ̀nà ẹ̀kú jẹ́ mẹ́ta àdẹ̀ jókòó àdẹ̀jọ́ ń sọ̀rọ̀ so nípa bẹ́ẹ̀ tá a ti jọ ń sọ̀rọ̀ yẹn mo kíyèsí àwọn kankan reaction kan tó ń ṣe mo tètè. ó ń gbà wọ́n wọ́kọ́wọ́ kan. bẹ́ẹ̀ ni. bíi pé kọ́ máa di kó fẹ́ máa fọ́ pààyàn la. bẹ́ẹ̀ ni mo sì tètè dìde mo ní kí ló ṣẹlẹ̀. ẹ tètè dìde mọ́. dìde mo ní kí ló ṣẹlẹ̀ ọmọ náà ní ọmọ náà lè mí náà kí ló. sọ fún ẹni ẹ̀kọ́ ọmọ náà ní pé kìrìsìtẹ́nì ní kìrìsìtẹ́nì ló ná. àtijọ́ èmi ṣáà dìde mo dẹ̀ kúrò ń bẹ̀ mi sọ ẹni tí torí mo mọ̀ pé ìfà tí n bá pẹ́ ń bẹ̀ yẹn mo dẹ̀ dìde mo kàn lọ but later. màmá ẹni sùúrù ṣé ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí àwọn èèyàn mọ̀ kẹ́kọ̀ọ́ torí àwọn èèyàn mọ̀ farabalẹ̀ gbọ́ bọ́jẹ́ láàárọ̀ bọ̀jẹ́ lọ́sàn-án wà wọ́n mọ̀ farabalẹ̀ gbọ́ what I'm saying is that nǹkan tí mo ń ṣàlàyé ni pé màmá ṣe ara yìí ti fẹ́ mọ́ dàbí kó fẹ́ mọ́ move díẹ̀díẹ̀. rárá bí ti bò. ẹ mọ̀ ìgbà tí mo kíyèsí wípé reaction yẹn tó ti ń di pé ẹni tá a kọnu pa afẹ́fẹ́ ra wa kò sí pé bóyá yẹn fẹ́ just like brother and sister so tí mo dẹ̀ wá ti rí pé àwa méjì làwọn bẹ èṣù lè fẹ́ èṣù fẹ́ wọlé through him tí mo kó sáà fọwọ́ kàn mí ó ń ṣe àwọn I just stand up. bí sọ kọ́kọ́ fọwọ́ kàn yín lára mọ́ mi. mi sọ̀rọ̀ but he stand up bó ṣe wá rí i pé ó dìde yẹn láti súnmọ́ mi. ṣé bẹ́ẹ̀ di wà ń bẹ̀ ni. èmi rárá ìpàkó náà ni. èmi kàn dìde. bí bẹ́ǹchì. èmi kàn dìde mi délẹ̀ mo dẹ̀ jáde mo kúrò ń bẹ̀ but later I called him kí ló ṣe yín. rárá kò tiẹ̀ tí ì sí fóun gbogbo gbà yín. so bàtà mọ́ àlà kí ló ṣe yín lẹ́ẹ̀kan yín ó ní èṣù mà burú ó ní kí n ṣàdúpẹ́ pé Ọlọ́run lò mí fún òun. tí ò jẹ́ kí èṣù gbẹ̀yìn méjì wọ̀. so temptation máa ń wá but èèyàn gbọ́dọ̀. ṣé náà lè wá padà fẹ́. rárá o mo gbọ́ yín. rárá àti ẹ̀kọ́nú síra pa afẹ́ fẹ́ra wa rárá. brother sister nìkan ní báyìí. bẹ́ẹ̀ni àdètúká so ó máa ń fún mi ní ààyè láti kọ́ àwọn ẹ̀kọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n bá wà ní ìkáwọ́ mi lẹ́kọ̀ọ́ pé ẹ má perfect lójú ara yín o pé kò sí bóbìnrin mẹ́wàá dún bì holiness mi ti débẹ̀ rárá o ẹran ara tá a gbé wọ̀ yìí ó stubborn kò sẹ́ni tí ò lè gbé wọ̀ so mo ti rí ọkùnrin tó sọ pé tó dẹ̀ jọmọ Ọlọ́run ló tọ́ tó máa ń proud mo ṣe wáyé obìnrin kan bọ́ra lẹ̀ ń hò lójú mi kódà kò lè mú mi ó lè tà fún yàn lóyún ni ó lè tà fún yàn lóyún ni ó fún yàn lóyún kan ní lóòótọ́ ọmọ Ọlọ́run dẹ̀ ní lóòótọ́ ṣùgbọ́n ẹran ara ẹ̀ téèyàn ò bá understand ẹ̀ kéèyàn mọ̀ pé ẹran ara ẹ̀ ó stubborn ó burú kò ṣeé tù lójú àfi téèyàn bá tọ́lọ́ bá ràn yàn lọ́wọ́ bẹ́ẹ̀ ni lóòótọ́ máa ń brad kò sí bí mo ṣe wà yìí kódà bí obìnrin bọ́ sí òun wájú mi báyìí orí ọ̀fẹ́ mi ti ká láti ṣe lè wọn kò rò wípé àfẹnitọ́lọ́ bá ràn lọ́wọ́ àtà máa gbọ́ làbọ́ kó fún yẹn lóyún. bọ́ọ̀lù ṣọ́ sálábà pàdé àwọn ìrìn àjò sálábà gbàgbà pàdé bàbá.
mo ti fìgbà kan náà sa àwọn àlàyé yẹn gbà kan pé mo ṣe ṣalábàápàdé wọn a jọ wà ní the same fellowship ni gbẹ̀lájọ́ worship gbà tí tọ́ndẹ̀ sọ pé ọlọ́run sọ pé káwọn fẹ́ mi lóòótọ́ èmi náà ti rí mo kàn wà níbì kan lọ́jọ́ kan mo gbọ́ ohùn ọlọ́run pé lágbájá ló máa jẹ ọkọ rẹ̀ bọ̀ torí pé kò tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ mi sọ jáde ìgbà táwọn náà ni mọ̀ páwọn náà rí torí nínú in Christendom gbà yẹn tán fi kọ́ wa ni pé ká gbàdúrà ká tó ní ọkọ àfi ká tó níyàwó so àwọn náà dẹ̀ létà sọ fún pásítọ̀ pé pásítọ̀ tó jẹ́ pásítọ̀ wa ń gbà yẹn tó jẹ́ pásítọ̀ wa gbà pé ẹni táwọn rí leléyìí so nígbà yẹn ẹnìkan ti ṣáájú wa tó náà ti kọ́kọ́ sọ pé ẹni tó ń rí nìyí so ẹnìkan ti ṣáájú wọn wá. ok ẹnìkan ti kọ́kọ́ wá ní àwọn ìránṣẹ́ Ọlọ́run náà bẹ́ẹ̀ni ó ní nǹkan tó ń rí ó lè mi lè mú ṣáà nìkan lè fáìn ju gbogbo challenge yẹn gbà yẹn lé. àwọn èèyàn pọ̀ wọ́n ṣe mọ̀ fáìn gan gbà mí ó lè mọ̀ wò bẹ́ẹ̀ni bọ̀ tó jẹ́ pé wọ́n á wo nǹkan kan mọ̀yàn lára bẹ́ẹ̀ni ó lè jẹ́ pé bóyá ẹni tó lẹ́bùn ó lè jẹ́ pé bóyá ẹni tó nífara ẹni jì tàbí ìfọkànsìn so I don't know mi mọ̀ nǹkan tẹ́lẹ̀ wọ́gbà yẹn èmi ò rí ẹni yẹn mo pray mi rí bó tẹ̀ sí jẹ́ pé ó jẹ́ ẹni tí ó ti ẹ̀ wà wẹ́ẹ́dì tó dẹ̀ ṣe dáadáa but mi ò rí olúwo bá mi sọ̀rọ̀ pọ̀ ní ọ̀ǹtí tí ẹni tí olúwa bá mi sọ̀rọ̀ yẹn tí pásọ̀ ṣe wà pè mí dó fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tàbí ọdún kí n tó lè dáhùn torí kò tọkàn mi wá láti fẹ́. ìyẹn fún bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ stubborn díẹ̀ o. torí kò wù mí láti fẹ́ wọn torí pé mo wo àwọn oríṣiríṣi nǹkan ẹ mọ̀ pé obìnrin náà wo àwọn kankan kó tó lè jẹ́ yes so àwọn gbogbo nǹkan tí mo wò ń gbà yẹn nǹkan kan tí mo wò mọ́ wọn lára ni wípé mo rí wípé ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run òtítọ́ ó dẹ̀ jẹ́ aládùúrà ó dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó mọ Ọlọ́run dájúdájú so ohun tí mo wò mọ́ wọn lára nígbà yẹn nìyẹn so létà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún mo tó ṣẹ̀ wá accept. ó tó bí ọdún mélòó kẹ́ tó accept. orí yóò ti sú àwọn gan. kódà ó ti sú wọn gan wọ́n ti fẹ́ sọ pé kí ló le tó yẹn yá káwọn fi sílẹ̀ jọ ní wàhálà tó yẹn kì í ṣe láàrin 2 or 3 years. ẹ tó accept fún wa. bẹ́ẹ̀ ni kí tó lè accept ó pẹ́ díẹ̀. ẹ lágídí díẹ̀ o. torí pé gbogbo ohun tí mo rí nígbà yẹn nínú wọn kò wù mí. kílẹ̀ rí tí o wò torí pé wọn lò lọ wọ́n lè mọ fáìn tó àwọn ọkùnrin tẹ tó ti bá pàdé náà kílẹ̀ rí gbà yẹn tí o wò. àwọn náà lẹ ti sọ ṣùgbọ́n kíní kan tó wù mí nínú wọn ò ní pé mo rí pé ó jẹ́ olùfọkànsìn tí kì í sì ṣalágàbàgebè ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní tòótọ́ dẹ́ mo dẹ̀ rí pé ìfẹ́ Ọlọ́run ni fún mi láti fẹ́ torí Ọlọ́run fúnra rẹ̀ confirm fẹ́mi gangan kì í ṣe pé nǹkan kan tó fún mi láyè láti accept létà nìyẹn torí ẹni àkọ́kọ́ yẹn ọkàn mi fẹ́ ṣùgbọ́n Ọlọ́run bá mi sọ̀rọ̀ nípa ẹ̀ ó dẹ̀ gbàgbọ́ nínú. ẹni àkọ́kọ́ tí ọkàn yín fẹ́ yẹn kílẹ̀ rí lára ẹ̀. olówó. òun náà pásítọ̀ lòun náà. kò tí ì di pásítọ̀ ọmọ Ọlọ́run náà ni kò tí ì di pásítọ̀ àjọ olówó dẹ̀ àwọn dẹ̀ mo rí páwọn èèyàn náà wọ́n ṣe díẹ̀ bó tẹ̀ yẹ pé létà mo padà rí pé ẹ̀tàn wà ń bẹ̀ but mo ti ṣèfẹ́ Ọlọ́run tó yẹ kí n fẹ́ nígbà yẹn tí mo fi wá fi ọkọ mi and látìgbà tí mo dẹ̀ ti fẹ́ wọn I enjoy Christ mo gbádùn Kristi. ìgbà tí dáàdi wá dẹ̀ ìgbà tẹ wá gbà fún dáàdi sẹ́yìn lẹ lọ bá wọn fúnra yín. pásítọ̀ náà ni pásítọ̀ wo. true pastor senior pastor wa gbà. sẹ́yìn lẹ lọ sọ fún pásítọ̀ yẹn. àwọn náà ti sọ fún wọn pásítọ̀ yẹn wá pè mí pé. sẹ́yìn lẹ sọ fún senior pastor dáàdi wípé ẹ ti ọ̀rọ̀ kan sọ lọ́jọ́ sí tẹ sọ pé rárá ẹ ti wá sọ ń sìn ẹ ti wá sọ pé rárá bó ló ṣe ṣẹlẹ̀. ìgbà tó ń kọ́ sọ fún pásítọ̀ yẹn pé ẹni táwọn rí ni pásítọ̀ yẹn náà pè mí pé ṣé mo ti ń pè pẹ̀lú màrítà mi mo ní mọ̀ pé kí ni mo ní mi rí nǹkan kan so gbogbo ayé dẹ̀ ni mo dẹ̀ ti rí àwọn kankan bọ̀ mo ní mi rí torí pé kò tọ́ka wá ní kí n lọ pray o pé kí n lọ pray tí bá dẹ̀ rí kí wọ́n á sọ fáwọn so ìgbà tí mi ò wá sọ
tó wò títí wọ́n wá pé wọ́n tún wá padà tó pè mí èké pé ṣé mi rí nǹkan kan mo ní mi ò rí nǹkan kan later ni wọ́n sọ pé ẹni báyìí sọ pé òun pray ǹdẹ́ mo wá ní mi ò rí nǹkan kan so wọ́n ṣáà máa ń yọ mí lẹ́nu time to time ìgbà tó yá àwọn gangan fúnra wọn pè mí ṣé àwọn pásítọ̀ ò rí mi ni kí ni reason tí mo fi ń sọ pé mi ò rí nǹkan yẹn pé ẹ̀mí Ọlọ́run sọ fáwọn pòun ti sọ fún mi náà so mo wá ní kí ni right tí wọ́n ní tẹ́lẹ̀ mọ́ bí mi tán bá sọ tí mo Ọlọ́run bá sọ fún wọn èmi mo níra mi so mi ò sọ̀rọ̀ so but for many times wọ́n disturb me and pastor yẹn náà dẹ̀hùn bí mi léèrè but later lọ́jọ́ kan tó wá jẹ́ pastor's friend wọn ló wá pè mí wá bá mi sọ̀rọ̀ gan ọ̀rọ̀ yẹn ló wá jẹ́ kí n come out fún pé ok kò sí problem wá bá mi sọ̀rọ̀ pé téèyàn bá ti miss ìfẹ́ Ọlọ́run fáyé èèyàn ìyẹn lè má rí iye mọ́ o pé ẹni tọ́lọ́run bá yàn mọ́ yẹn ó ṣàbá mi sọ̀rọ̀ mo wá ní òkè wọn ni mo wá come out pé mo dẹ̀ rí àwòrán lóòótọ́ mo wá sọ nǹkan tí mo rí wá ní kí n gbà bẹ́ẹ̀ pé ọjọ́ iwájú ló ṣe pàtàkì jù so bẹ́ẹ̀ ni mo ti wá confam fún un so náà ṣe wá pè wá papọ̀. wọ́n pe ẹ̀yin àti bàbá papọ̀ báyìí ìyẹn ọkọ yín gbà yẹn. bẹ́ẹ̀ ni pé mo ti accept so bá a ṣe bẹ̀rẹ̀ jọ́ nìyẹn inú wọn dùn wọ́n dúpẹ́ lọ́wọ́ mi gan. and I'm very sure ngbà yẹn wọ́n ti late right but mo mọ̀ pé wọ́n à ní sùn ọkàn wọn ò ní sùn mọ́jú ngbà yẹn. inú wọn dùn wọ́n dúpẹ́ lọ́wọ́ mi gan so wọ́n á ṣáà máa kọ nóòtì fi ránṣẹ́ sí mi kọ nóòtì. ee ara àdùn. nóòtì kan bá ti ń dé mi tí ní kàtán nóòtì mi àtúntì dé. mo náà ń kọ́ sí. à ń kọ́ sínú ìwé ni. wọ́n fi rán ta ni. wọ́n á fi rán ọmọ kan nínú ilé mi. wọ́n á fi rán sí yín ok ọmọ inú ilé yín gan dáadáa ok dáàdi máa kọ nóòtì wọ́n á fi rán ọmọ kan. to appreciate me. kí ló wà nínú nóòtì yẹn just to appreciate you wọ́n wá fi love sí. kódà mo fi àwọn lẹ́tà kan títí di ìgbà táwọn ọmọ mi dàgbà mo keep àwọn lẹ́tà kọ̀ọ̀kan tó mo like máa keep kan torí ọjọ́ iwájú àwọn ọmọ mi láti dàgbà tó jẹ́ first born second born mi wọ́n sì kà. wọn náà go through lẹ́tà yìí. go through lẹ́tà wọn ṣe dáàdi àwọn ló ń kọ àwọn lẹ́tà yìí mo ní dáàdi yìí so torí kò tí ì sáàyè fóun gbà yẹn so èmi dẹ̀ wà ní school lọ́wọ́ tí n bá wálé tí n bá tún ti lọ kọ́mọ́tì rẹ ni tó ń travel bọ̀ ọ́ náà bẹ́ẹ̀ ni wọ́n tún ti kọ lẹ́tà wọn ní kó fún mi ní lẹ́tà ní ṣáá. ẹ̀yin dẹ̀ wà school. èmi dẹ̀ wà school. ẹ̀yin dẹ̀ mọ̀ gba lẹ́tà. èmi á dẹ̀ mọ̀ gba lẹ́tà ṣáá. àwọn náà jẹ́ kí n mọ̀ pé èèyàn post lẹ́tà sí post office. wọ́n á lọ sí post office sáà ni wọ́n máa wá fún mi lẹ́tà nílé. tí wọ́n dẹ̀ ti rí wá ti mọ̀ inú mi náà ìfẹ́ wọn ti wọ́n wá sọ́kàn mi. nígbà tí wọ́n persuade tán ṣáà ń so ó ti wá jẹ́ kí ìfẹ́ wọn wà lọ́kàn mi. gbàtẹ́ rí lẹ́tà yẹn déédéé. báwo pé ọkùnrin yóò dà pé yóò ṣe dáadáa yóò wà kẹrin. ok bó ló ṣe wá bẹ̀rẹ̀ tẹ́ mú wọn mọ́ mi. so ìgbà tó ti wá pẹ́ tá a ti ṣe kò pẹ́ náà torí mo ti dìlé wọn. àwọn ìṣọmọ kékeré wọ́n jù mí lọ. wọ́n jù mí lọ mo ti wá dìlé wọn nígbà tí ó yẹ kí n ti dá wọn lóhùn tí ń dáhùn so kò pẹ́ tá a wá bẹ̀rẹ̀ courtship so náà wá tó ń sọ̀rọ̀ wedding mo ní gbàwó la tó ń ṣe ẹlẹ́tún tí ń sọ̀rọ̀ wedding àṣẹ èmi ò tí ì sọ fáwọn family mi wọn mọ̀ pé bóyá mo lọ́kọ o bóyá ẹ lọ́kọ o. sọ lọ́jọ́ náà ni kí n lọ sọ fún wọn náà ni. ṣé dáàdì náà lọ sọ bẹ́ẹ̀. wọ́n ní kí n lọ sọ fún wọn mo ní bẹ́ẹ̀ dáàdì mi dẹ̀ ti late mọ́mì mi nínà kò kàn lọ bá wọn mi lọ́jọ́ kan ni mo wá ní mo ti lọ́kọ pé ẹni tí mò ń fẹ́ sọ ọjọ́ tí mo wá sọ fún mi pé lágbájá torí ìdí ni wípé ọ̀rẹ́ wọn nígbà tí èmi àti wọn ti wà kọ́ṣípù ọ̀rẹ́ wọn yẹn ló wá súnmọ́ mi lè rí mi àti wọn kájọ jókòó mo keep ara mi torí pé mo ti decide lọ́kàn mi wípé ẹni tí mo bá fẹ́ ó dẹ̀ di lẹ́yìn ìgbéyàwó ká tó jọ fọwọ́ kanra wa tọ́ so mo wá fún wọn ní gap àkínjọ jókòó lè mọ gan pé èmi àti wọn fẹ́ra àkínjọ jókòó nǹkan tí mo kàn mọ́ ni kò ju lẹ́tà lọ bọ̀tẹ́mi àtọ̀rẹ́ wọn yẹn tí bá nìkan tí mo fẹ́ sọ ọ̀rẹ́ wọn yẹn ni màá bá sọ màá ní kó bá mi sọ fún wọn tí bá kè sáwọn kankan tán ṣe bóyá bí ìmúra wọn tí ó bá tẹ́ mi lọ́rùn màá sọ fún ọ̀rẹ́ wọn pé kó bá mi sọ fún wọn pé tá a máa ti ń bọ̀ wá sí church àbí kíní kan máa múra dáadáa so èmi wọn ò kí ń jọ jókòó torí mo sá fún nǹkan tó bá lè mú ìpalà torí gbà yẹn ránṣẹ́ Ọlọ́run ni wọn mi dẹ̀ fẹ́ tó lè gbé wọn ṣubú tàbí tí ò ní jẹ́ ká ní testimony lórí ìgbéyàwó wa so ọ̀rẹ́ wọn yẹn lè máa rán sí wọn. ọ̀rẹ́ wọn yẹn ló máa ń wá sílé wa ó sì wà ó máa ń wá sílé wa dáadáa
kódà èmi àti ẹjọ́ máa ń jókòó papọ̀ dáadáa ẹjọ́ máa ń lie down lórí bẹ́ẹ̀dì èmi àtọ̀rẹ́ wọn ni. nítorí pé ọ̀rẹ́ wọn yẹn fẹ́ mọnú yín níwò bẹ́ẹ̀ bí mi ṣe wò ó fẹ́ mọrú èèyàn tẹ́ ẹ jẹ́ tán. òun náà ó ń gbọ́ tí n bá sọ àwọn ọ̀rọ̀ kan màá tún máa bílẹ̀ àwọn ọ̀rẹ́ torí ọ̀rẹ́ wọn yẹn close 5 and 6 ni wọ́n. intimate friend. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ láti kékeré mo dẹ̀ rí i pé wọ́n like ara wọn so àwọn béèrè míì gan kò ní rí wọn tá a fi dáhùn so mí dẹ̀ ni a sọ fún wọn pé mo sọ báyìí so àwọn nǹkan tí mo fẹ́ correct nínú life mu ọ̀rẹ́ wọn yẹn mo máa sọ fún wọn pé mi fẹ́ nǹkan báyìí wọ́n á dẹ̀ change wọ́n á dẹ̀ kọ notice mi padà fún mi padà so kódà ìgbà tí mo sọ fún mọ́mì mi pé mo ti lọ́kọ àwọn làwọn ti mọ̀ wọ́n ní ebi fẹ́ mi ni kò tí ẹ kí n dá torí ọ̀rẹ́ wọn yẹn ni fẹ́ mi so òun dẹ̀ máa ń wá sọ́dọ̀ mi tí n bá fẹ́ jẹun tó bá bá mi bí tí mo ti ń jẹun àjọ máa jẹun ni so wọ́n wà wọ́n ní àṣebí fẹ́ mi ní èmi ò fẹ́ mi o délé ni mò ń fẹ́ o wọ́n ní bíbò àníjẹ́bẹ̀ wọ́n ní ọ̀rẹ́ wọn ni mò ń fẹ́ gbọ́ ó yà wọ́n lẹ́nu gbà pé ṣé Fẹ́mi ò sì ní bínú mo ní mi ìfẹ́ mi ẹbí fẹ́ mi àti ẹ̀ ò fẹ́ rà ọ̀rẹ́ ọkọ mo ní kàn sí pé wọ́n tètè gbàgbọ́ pé bóyá àbí mo fẹ́ dá wà lálẹ́ láàrin àwọn ọ̀rẹ́ méjì ọ̀sọ́ mo ní rárá pé ọ̀rẹ́ àwọn délé mo fẹ́ wọ́n dé accept so tá a fi wá plan fún introduction wa. gbogbo bàtẹ́ fi ń plan yẹn ẹ lọ́lé dáàdì. àmì kí n lọ bẹ o. bọ̀tẹ́ bá fẹ́ lọ yẹn àtọ̀rẹ́ wọn lè jọ lọ. tí bá fẹ́ lọ tọ́rẹ́ wọn bá wà tó bá yẹ kó wọ́n ní àfẹ́ rí mi tó bá mi àtọ̀rẹ́ wọn ìlàwájọ máa lọ sùtà bá dẹ̀ jọ àjọ jókòó sọ̀rọ̀ ìgbà tí mo lè sọ pé mi àti wọn jọ jókòó ká tó ṣègbéyàwó ó ní ìgbà tí a fẹ́ tá a múra engagement ṣe máa ṣe àwọn kankan so èmi àti àbúrò mi kan wà òun gan ló best mi so àwọn alájọ máa ń lọ tí bá nídìí kan tí bá dẹ̀ bá wọn nínú yàrá wọn máa ṣe dúró sẹ́nu ọ̀nà lélẹ̀. ẹni wọlé. àmọ́ dúró sẹ́nu ọ̀nà máa ní. tí tẹnìkan tó tẹ̀lé yín. àmì ní wọlé. kí ló dé fi ní wọlé. ẹ̀ǹkan ènìyàn lè mọ̀ bá mi wọlé. òun á ti dúró so èmi tí mo dẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀. kí ọ̀rọ̀ mọ́ lọ di gbàsgbòsì. so èmi tí mo fẹ́ bá wọn sọ̀rọ̀ màá kàn ẹ pẹ̀lẹ́ nǹkan báyìí a nílò ẹ níbi wedding wa nǹkan báyìí a nílò ẹ níbi wedding wa so wọn á dẹ̀ ní òkè àwọn mọ̀ bó ṣe máa dọ́dọ̀ wọn á ní ọ̀rẹ́ wọn á yọjú sí mi so mo fún wọn ní gap torí pé èmi náà mọ̀ pé irú ẹ̀ máa ń àtijọ́ gbàpá fẹ́fẹ́ ra wa so èèyàn lè máa. tó bá dẹ̀ tí wedding dẹ̀ ti sún mọ́ tó bá náwó sí ẹ̀ ní sọ pé ẹ̀ fẹ́ mọ́ bẹ́ẹ̀ni ká mọ̀ mọ́ wò pé àwọn fámìlì kò ní bá ń dá sí nǹkan tí bá ń so mo fún wọn ní gap so bàtà dẹ̀ ṣe wedding tán èmi jẹ́ ẹ̀dá kan tí pé mo ti sọ fún yín pé mo pinnu pé mi ní ọkọ mi ni màá kọ́kọ́ mọ̀ láyé and that is bí mo ṣe rí nìyẹn tí ta fi ṣe wedding so èmi ò mọ̀ pé àwọn gangan àwọn náà ò. mo lè ṣiṣẹ́lẹ̀ ṣe níbẹ̀ yẹn àwọn kan comment síbẹ̀ pé ó ga o mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ yẹn kó yà wọ́n yẹn ẹ̀yin ọmọ bí wọ́n ṣe ẹ̀yin ò níbàálòpọ̀ láyé yín. mi ní àdẹjọ sọ̀rọ̀ bàbá gan fúnra wọn náà ò níbàálòpọ̀ rẹ̀. àdẹwàjọ sọ̀rọ̀ kan rí ní courtship but èmi lèmi ní ìpinnu yẹn lọ́kàn mi so but ìgbà tá wá fẹ́ra wa tá Ìlọrin ni wọ́n so Ìlọrin yẹn la lọ so a dẹ̀ ní room and parlour wọ́n ní nínú ilé tí wọ́n kọ́ so ibẹ̀ la wà alẹ́ ọjọ́ kìíní. ìgbà tẹ́ ṣe wedding tán alẹ́ ọjọ́ kìíní ẹ̀ fọ́kànra yín. alẹ́ ọjọ́ kejì. kò sí nǹkan kan ẹ dẹ̀ ti ṣe wedding. àti wedding so bàtà wá da alẹ́ ọjọ́ kẹta. sẹ́yìn lẹ́ mọ́ sọ pé kí dáàdì mọ́ fọwọ́ kàn yín. rárá kálukú ṣáà ń sùn èmi náà expect pé ẹ mọ̀ èyàn rò pé ọkùnrin ló yẹ kó kọ́kọ́ náwó nǹkan yẹn wọ́n ṣe bàtà wá da alẹ́ ọjọ́ kẹta so àtúnpèrè tásà bọ̀ sórí bẹ́ẹ̀dì àti àtúnṣùn lálẹ́ iná nígbà. bàbá sí ní ìbálòpọ̀ tó yé yín. àwọn náà wá bí mi pé kí ni mo mọ̀ ń pa èmi ò mẹ́ni tì í ẹ̀yìn ń kọ́ wọ́n láwọn mẹ́ni èmi kò gbàgbọ́ torí àwọn jẹ́ ọmọ ayé wọ́n kan tó gba Jésù wọ́n ṣe wọ́n bí àmugbó àmuwọtí káàkiri ó wà nínú láìfù wọn nígbà yẹn kan tó di ọmọ Ọlọ́run kan tó wà di pásítọ̀ àwọn wá sàlẹ̀ fún mi pé kódà àwọn ò ṣe pé ẹnìkan làwọn fẹ́ rí pé àwọn ò dẹ̀ bá ní ìbálòpọ̀ rí péjọ táwọn ò bá ṣe é pé ibi táwọn ti ń wò pé òní tó wá sọ́dọ̀ àwọn pé ẹnìkan kan wọlé ni ẹni wá wọlé ni ò bá lọ mọ́
pé làwọn fi lè sọ pé àwọn ò fẹ́ attempt pé but àwọn ò ṣáà rí nǹkan yẹn sí so làbá sá bẹ̀rẹ̀ sí try ọjọ́ kejì ó fi ń lọ bí ọjọ́ kejì ìgbà tí ó wà work out so máa ní bóyá kan jẹ́ ká lọ sí hospital ṣùgbọ́n láti wá lọ sí hospital so wá ní kí ló ṣẹlẹ̀ nígbà tá a dé hospital wá ní a fẹ́ rí doctor wọ́n là lè rí doctor kò sick a kàn fẹ́ wá fún advice kan so náà ṣe wá fún wa ní doctor so àwa ṣàlàyé ara wa fún wa béèrè pé ṣé kò tí sẹ́nità ní kò sí wá fún wa ní house of council wa ó sọ àwọn kankan tá a lè ṣe so ìgbà yẹn ló wá ní ká lọ ra bẹ́ẹ̀ ó ní wá ní ṣé kò ń bá wa hope ẹ̀ ọkọ mi wá ní if he can do it pé kò ń bá yín hope ẹ̀ ẹ mọ̀ pé ọkùnrin ṣe pé òun á ṣe pé òun á lo glove òun á lè ṣe pé àwọn ọmọ bá yẹn ṣe bẹ́ẹ̀ pé òun á lè bá òun àwọn tí ẹ ní bóyá máa ní rárá èmi mo wá ní rárá. iṣẹ́ yìí lẹ sọ àbí ọkọ yín. èmi mo ní rárá. ẹ̀yin lẹ sọ pé rárá. àmọ́ ní mi lè gbà pé kàn jẹ́ pọ́n ṣe sọ yẹn kàn jẹ́ kí dáàdì ṣe. kàn jẹ́ ká lọ lé. kàn jẹ́ dáàdì ṣe fúnra wọn. so àyẹn ló wá ní ká lọ ra ó wá sọ nǹkan tá a máa ra àṣà wa lọ ra àwa lọ lé so lálẹ́ ọjọ́ yẹn àwa try àwa àṣà free ara wa díẹ̀ inú mi dùn lálẹ́ ọjọ́ pé ok ọ̀sẹ̀lẹ̀ pé ọlọ́run ṣe dáàdì rí ṣe. kò sí pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ náà bọ̀ wá ṣáà ó ti fún ó tẹ̀ bẹ́ẹ̀ ni. ó ti bí amúgbádùn yìí lọ. so gbàtà fi máa wá ṣe bí ọjọ́ kejì ọjọ́ kẹta ó ti wá lọ́ba free. dáàdì ní ẹ wá bèèrè lọ́wọ́ dáàdì pé bó ló ṣe ṣẹlẹ̀. wọ́n wá ní àwọn ni mo try o pé àwọn ò tiẹ̀ lè believe pé bí mo ṣe bẹ̀ tó. ẹ sì bẹ́ ń tòótọ́. àmọ́ bẹ́ òun yìí mo bẹ́ mo bẹ́ mo dẹ̀ tí wọ́n lọ school so mo á ní bẹ́ẹ̀ mọ̀ pé determination yẹn lọ kẹ́yìn dẹ́ àti mọ́mì wa àwọn tó bá rí ẹ pẹ̀lú ọkùnrin gan lásán tàbí kò kàn múra abnormal kan kò pa so gbogbo nǹkan yẹn máa ń bà mí lẹ́rù pé tí n bá ní kò ní doyún tó bá lọ ní tiẹ̀ súnmọ́ bẹ̀ so mo á ní pé mo kàn bẹ́ lójú ni mi ò mọ ẹni sí so inú wọn dùn kíni. ìgbà tí ìrìn àjò òfẹ́ wa bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ti jọ mọ́ra yín tán tẹ́ ti dobìnrin tán náà ti dọkùnrin bóun ní ìrìn àjò òfẹ́ sí wa lọ. àbí ìrìn àjò òfẹ́ sí wa bẹ̀rẹ̀ sí lọ so ìfẹ́ yẹn wá ń pọ̀ sí i so ó wá di pé gbogbo ìgbà tí rí wọn báyìí mi kì í fẹ́ ká separate kan wà níbi kan kí wọ́n á bì kan máa lọ bá wọn bí tán bá wà ní àjọ máa jókòó pọ̀ kí ló ṣe. ẹ jọ jókòó pọ̀ ni. a fẹ́ dáná ẹ máa bọ̀ kíṣì. ṣé ó lẹ máa lò fún àbí hẹ́ńgbà yìí. ààyè ni wọ́n jù mí lọ dé is a ministers of God àwọn náà ẹ̀ náà ń lò fún mi tán bá kàfẹ́ sáwàdà wọn lè ìwọ ọwọ́ mi padà bá ẹ náà ni kò sá fún mi ṣé mi wá padà mú ẹ báyìí. dáàdì ọsọ bẹ́ẹ̀ fún yín lẹ́bàá máa rẹ́rìn. lábàá máa fi rẹ́rìn àní ẹ̀yin náà kọ́ tí bá jọ rẹ̀ yín tó mú mi mọ́lẹ̀ sáà mo máa fi ṣàwàdà so mo rí pé ó dùn mọ́ wọn nínú pé wọ́n rí mi fẹ́ ó dẹ̀ dùn mí náà nínú wípé mo rí wọn fẹ́ pé mi ìṣàìgbọràn jálẹ̀ ń gbà yẹn torí wọ́n fún mi ní wọ́n fìfẹ́ hàn sí mi wọ́n jẹ́ kí n mọ̀ yóò tí ẹ lè sọ pé nǹkan báyìí ni mo fi regret pé mo fẹ́ wọn ní gbogbo ọdún tí a fi jọ wà torí a ṣe wedding wa ní 1999 wọ́n dẹ̀ kú ní 2014. wọ́n dẹ̀ late ní 2014 that is to be 14 years lẹ́jọ́ fi gbádùn wọn. bẹ́ẹ̀ni àwọn gbogbo gbà yẹn ni ìfẹ́ kan travel mi ìfẹ́ kan kò lé. ẹ fẹ́ jẹ́ kí dáàdi kò lé. mi ìfẹ́ kan kò lé. kí ló dé. because I love him àwọn náà dẹ̀ fẹ́ràn mi so wọn àti ẹ̀kífẹ́ kì kankan kó kàn mí lára àbí pé kí ẹnìkan he love me so wá jẹ́ kí n fi gbogbo ara mi fẹ́ràn wọn bàtàdé ẹ̀ta bẹ̀rẹ̀ sẹ́rànṣẹ́ we work together mo fi gbogbo agbára mi mo fi bá wọn ṣiṣẹ́ papọ̀ so àwọn orí ọ̀fẹ́ tí mo ní ọlọ́dẹ wa ràn wọ́n lọ́wọ́ débi tá a dé so. kí ló wá bí sickness tó kù kó wọn late. ọkàn sọ fún mi pé lọ́jọ́ kan pé àwọn máa ní dysentery. dysentery náà ni kọ́ kéèyàn máa yàgbẹ́. àní ó nọ́mà ilé wa jẹ́ kí n lọ bá yẹn ra flagyl akàkíyèsí pé tí wọ́n bá ti lo flagyl yẹn kò wá ní ṣiṣẹ́ gbogbo ara wọn wá máa mú fọ́ọ̀mù kan jáde
so ìyẹn láti ẹ̀kọ́kọ́ nọ́ọ̀sì so bàtà wá pé èmi ò dẹ̀ kí n fẹ́ wo nǹkan ràn bọ̀tà àwọn máa ń wo àwọn nǹkan ràn mọ́ wá ní òkè pé kàn jẹ́ ká lọ sí hospital so bá a ṣe wá lọ sí hospital ni wọ́n ní ká lọ ṣe àwọn test kan a dẹ̀ go through àwọn test yẹn a ṣe gbogbo nǹkan tán ní ká ṣe so wọ́n á rí fáwọn lọ sí hospital mi a dẹ̀ lọ síbẹ̀. dysentery nìkan ni wọ́n nígbà yẹn. bẹ́ẹ̀ ni gbẹ̀yìn oṣù àwà dá so later so tàwa sá lọ tí náà gan mi lè sọ pé torí àwọn dókítà yẹn ò sọ pé nǹkan báyìí ló pa wọ́n. ló lè lo wọ́n kàn sá wọ́n sá rí fáwa náà ni a dẹ̀ ń lọ gbogbo ibi tí wọ́n rí fáwa so later àwọn náà wà ní bóyá kí n jẹ́ káwọn lọ pray sí wọ́n dẹ̀ lọ pray so prayer yẹn náà wà lọ ṣe tí wọ́n á fi lọ pàdé wọn pé kí n jẹ́ ká máa lọ sí Ògbómọ̀ṣọ́ tọrọ mọ Ìlọrin ni wọ́n bọ̀ tí mọ́mọ́ tí wọ́n náà Ògbómọ̀ṣọ́ so láti wá lọ sí teaching hospital akọ́ lọ sọ́dọ̀ pastor kan tó jẹ́ bíi bàbá fún wọn so from that place la fi wá lọ sí teaching hospital l'Ògbómọ̀ṣọ́ so bá a ṣe wá wọ teaching hospital àti bẹ̀rẹ̀ títẹ̀ mo wá rí i pé wọ́n lè sọ̀rọ̀ mọ́ bíi kí ló ṣẹlẹ̀ so gbàtà ṣáà fi bẹ̀rẹ̀ treatment a ṣe ìgbà inú wọn ṣàwà ti swell up wọ́n ṣáà ní bóyá àwọn àfààní ìyẹn náà ṣáà ń ṣe lọ́wọ́ títí mo ṣáà wà pẹ̀lú wọn bẹ́ẹ̀ mi àti wọn ọ̀tí tó wá dálé ọjọ́ kan wọn àti sọ̀rọ̀ mọ́ but in time tí wọ́n fẹ́ dákẹ́ yẹn wọn kàn sọ máa ń sàn pray fún wọn pé ọlọ́run àánú àwọn náà kàn pariwo mercy àánú o mo bá ní ọlọ́run ṣe wọ́n tún ti sọ̀rọ̀ láti bí ọjọ́ 3-4 wọn ò sọ̀rọ̀ so mo wá mú ọwọ́ wọn mo wá di ọwọ́ wọn mú pé kí n pray wọ́n kàn já ọwọ́ yẹn wọ́n wá fi ọwọ́ wọn yẹn di tèmi gangan mú èmi lèmi dì mú àwọn náà wá já mo ṣe wá já ọwọ́ yẹn wọ́n á rí i pé wọ́n fẹ́ di ọwọ́ mi mú ni wọ́n wá di ọwọ́ mi yẹn mú wọ́n di ọwọ́ mi yẹn bọ̀ tí nǹkan tí mo kàn kéèsì ni wípé gbogbo ìgbà tán wà ní orí sickness yẹn wọ́n ṣàmọ́ bá mi sọ àwọn ọ̀rọ̀ bọ̀ tèmi ò ẹ mọ̀ òye mi ò gbé pé bóyá ìgbà tán ṣe ẹ̀kú tán ni mo tó ṣẹ̀ wọ́n á wò pé wọ́n ṣàṣọ fún mi pé kí n mójútó church o pé kí n má gbọ́ nǹkan kan ò pé nínú church onírúurú èèyàn ló wà bẹ́ẹ̀ máa sọ pé èwo ni mójútó church so ọjọ́ táwọn àti chin hospital táwọn sọ pé àdè máa lọlé ní next week o kó tó di pé wọ́n lè sọ̀rọ̀ mọ́ mo ní pẹ̀lú bára yín ṣe rí àwọn là máa lọlé ọjọ́ ní tó bá ti di Friday a máa lọlé ọjọ́ yẹn gangan náà dákẹ́ ọjọ́ yẹn gangan náà wá dákẹ́ so wọ́n sá máa ń sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún mi kán tó dákẹ́ yẹn wọ́n á béèrè àwọn béèrè mi lọ́wọ́ mi pé kí ló bà mí lẹ́rù jù láyé mo ní ẹ̀rù kí bà mí níbọ̀ tó bà mí lẹ́rù jù láyé ni pé ẹni tó wà nítòsí mi pé kó kú pé ẹ̀rù kéèyàn kú máa ń bà mí pé èèyàn bá kú ní àárín àǹdí mi pé mi ní lè dá jáde mi ní àwọn àníyàn pé kí n má bẹ̀rù pé téèyàn bá kú bẹ́ẹ̀ yẹn pé ẹni yẹn pọ́jọ́ tán bá ti sí ọjọ́ yẹn pé ẹ̀mí àti lọ sinmi pé kí n má bẹ̀rù mi ti ẹ̀rọ nú lọ pé bóyá àbáwọn náà sọ̀rọ̀ ara wọn ni àbáwọn kọ́ mi ti ẹ̀rọ nú lọ bẹ̀ so a tún sọ̀rọ̀ mi ìgbà mi mo ń fast mi jẹun for many days ìgbà tí nǹkan yẹn ti bẹ̀rẹ̀ ọjọ́ kan náà wá pè mí pé tí n bá ti jẹun lé ní àwọn náà ní jẹun wọ́n ní mò ń pray ni wọ́n ní kí n mọ́ gbàdúrà mọ́ so wá dọjọ́ kan tí mo wá ń gbàdúrà yẹn kan wọ́n ní mọ́mì ẹ mọ́ gbàdúrà mọ́ ẹ̀ ń dí mi lọ́wọ́ mo níbi ìbò mo wá ń wọ́ndà kò tó yé mi gan pé mi mọ̀ rò pé bóyá bí ariwo mi ló ń dí wọn lọ́wọ́ mo bá tún sún kúrò ní ẹgbẹ́ wọn wá ní ooo mo ní kẹ́ má gbàdúrà mọ́ mo náà ń dí mi lọ́wọ́ bá stop àdúrà so mo ṣáà tí wọ́n á súnmọ́ wọn ní kí n jẹun mo jẹun so kó tó di pa wọn wá sí ilé ìsọ̀rọ̀ wọn yẹn so ìgbà tí mo wá dì wọ́n mú tán wá di ọwọ́ mi mú yẹn wọ́n dì mú gan wọ́n dì mú tó tight tí mo fẹ́ sọ pé kí ló ṣẹlẹ̀ àti báyìí lèmi fẹ́ bọ́ so bó ṣe wá dì mú yẹn mo ṣáà dúró tí wọ́n bí bẹ́ẹ̀ dì báyìí jìjì bá mo kàn rí pé igun yẹn wọ́n lé yẹn tán ṣe kúkúkú àfi fàì. ó lọ bẹ́ẹ̀. dẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n á ní èmi ò tún tètè máa ní dókítà àbúrò wọn kan náà dẹ̀ wà lọ́dọ̀ mi wọ́n á ní wọ́n wá ní kí n jáde mo ní kí n jáde báwo kí ló ṣẹlẹ̀ bí mo wà lọ́dọ̀ wọn látẹ̀ka so wọ́n á rí i pé ọ̀dọ́ ti sọ bẹ́ẹ̀ yẹn èmi náà ti wá mọ̀ pé nǹkan kan ló ti ṣẹlẹ̀ so bá a sì wá gbé wọn nìyẹn
àwọn chọ́ọ̀chì ti gbé mọ́tò wọn ní pé ká máa gbé wọn bọ̀ ní ọ̀rẹ́ ń bíbá ni pé àwọn ò lè fi òkú wọn sílẹ̀ nígbà tó jẹ́ pé wọ́n ní iṣẹ́ ìránṣẹ́ sọ̀tà ṣe wá gbé wọn wá sí ibi iṣẹ́ ìránṣẹ́ wọn lẹ́nu àti bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ ń gbà kó. níjọ́ tí wọ́n gbé òkú wọn dé bẹ́ẹ̀ ní ká sì kó sí yẹn bí ìfẹ́ tọrọ wọn. ìgbà tí wọ́n gbókùn wọn dé lọ́jọ́ yẹn àgbà mọ́ṣúárì lọ torí ilẹ̀ ọjọ́ ti lọ so ìgbà tó wá máa di ọjọ́ kejì táwọn wá fẹ́ sí wọn gbókùn wọn yẹn wá so ibi tó gbé wọn sí níwájú tàwọn àwọn yẹn ṣáà ń dì mí mọ́ ní kàn fi mí sílẹ̀ torí èmi gan fúnra mi ń gbà yẹn kò ń ṣèmí mọ́ ọlọ́run ti fún mi ní ẹ̀mí mìíràn tó ó kì mí ní àyà ìdẹ̀sẹ́ndì pé mi ti ẹ̀ ríra mi kò ẹkún gan mi súnbọ̀ mo ṣáà èmi mo ṣáà tún sọ̀rọ̀ fáwọn yẹn kò yé mi gan ọ̀ntí tí mo wo gbogbo fídíò yẹn mo tó wá rí àwọn ọ̀pọ̀lọ mo wá ní pé mo fẹ́ bá wọn sọ mo pé kán jẹ́ kí n rí òkú wọn yẹn so bí mo dẹ̀ ṣe gbọ́ ohun yẹn náà ló jẹ́ kémi náà sọ bẹ́ẹ̀ pé lọ béèrè nígbà tí Èlíjà ń lọ Èlíṣà béèrè ìṣẹ́po méjì agbára ó dẹ̀ ọlọ́run dẹ̀ fún ibi tí Èlíjà parí iṣẹ́ sí ní Èlíṣà ti bẹ̀rẹ̀ pé lọ béèrè sọmọ pé èmi ni mo pe Mósè nígbà tí mo sì gba Mósè sọ́dọ̀ ìpè Joshua mo wá fún ní agbára ju èyí tí mo fún Joshua lọ so mo wá nìkan wọ́n ti ẹ̀ ń dì mí mo àmọ́ wo mo ní ṣe bẹ́ẹ̀ mo gbé wọn alátògùn mọ́ sọ ẹ kúrò lọ́nà sọ wọ́n á lé ta kúrò wọ́n á kúnlẹ̀ sí ìdìpọ̀ sí mi wọ́n á ní ọlọ́ mi ní agbára mo wá béèrè pé mo béèrè ìṣẹ́po méjì agbára tí bàbá ẹ̀ náà lò lẹ́nu iṣẹ́ ìrìnsẹ̀ kọ́lọ́n kò fún mi and I thank God ọlọ́run dẹ̀ fún mi dẹ́mi béèrè lọ́jọ́ yẹn ó padà di testimony lóhùn pẹ̀lú oore ọ̀fẹ́ ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń testify sí tí ọlọ́run fúnra rẹ̀ tí ń ṣiṣẹ́ kọjá òye tèmi gan kọjá nǹkan tí mo ti ẹ̀rù pé bóyá èmi kékeré báwo ló ṣe rí báwo ló ṣe rí bẹ́ẹ̀ àwọn nǹkan mi àkàtún yà mí lẹ́nu tọ́lọ́ ń bá ṣe how come so mo wá ń dá gbogbo padà sọ́dọ̀ Ọlọ́run pé thank God for God ìgbà ni mo wá rántí wípé ìfẹ́ Ọlọ́run ni fún mi lóòótọ́ láti fẹ́ ọkọ torí Ọlọ́run fún mi ní gbogbo oore ọ̀fẹ́ ìgbà náà mo tẹ̀ tí wá pinnu pé kò wá sí ohunkóhun tí ó gbé mi kó lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ kò sí ọkùnrin tí ó gbé mi kó lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ kò sí ìdádúró kan so Ọlọ́run dẹ̀ wá ràn mí lọ́wọ́ títí tó fi di àkókò yìí t'Olúwa dẹ̀ ń gbàṣẹ́ yẹn ṣe. màmá máa fẹ́ lórí ọ̀fẹ́ tẹ́ ẹ pé fóònù nọ́mbà yín gbogbo fóònù nọ́mbà tó wọlé sọ́dọ̀ yín máa fẹ́ lórí ọ̀fẹ́ tẹ́ ẹ pé gbogbo fóònù nọ́mbà tó wọlé sọ́dọ̀ yín. ẹ ṣe 070 30 83 48 91 ẹ pè lẹ́ẹ̀kan sí 070 30 83 48 91. ẹ pè lẹ́ẹ̀kan sí. Remix Shop Limited ilé-iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàràǹṣeṣà àsìkò yìí gan ni wà tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́ǹjẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí tọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé-iṣẹ́ Remix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé ṣe wá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ni àṣìṣe alágbàtà sí ilé láti gbogbo diaspora. má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyìnlá ìwọ gbogbo gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Remix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801 0669 7156 07054 489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Remix Shop Limited lórí nọ́mbà yìí +1 832 898 9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera.